láàkọ́kọ́ ká tó bẹ̀rẹ̀ mo kí gbogbo ẹ̀yin olólùfẹ́ mi, mo kí gbogbo ẹ̀yin abiyamọ, mo kí gbogbo ẹ̀yin májèlúbàjẹ́, mo kí gbogbo ẹ̀yin abọ̀já gbọ̀rọ̀gbọ̀rọ̀, ẹ̀yin tẹ́ máa ń dúró tọmọ lọ́wọ́ lójú ogun. Ẹ fi orí gbá orí lórí àwọn ọmọ yín láàárọ̀, ẹ fi orí gbá orí lórí àwọn yín lọ́sàn-án, ẹ fi orí gbá orí lórí àwọn ọmọ yín lálẹ́. Ẹ jókòó ẹ jẹun ọmọ, gbogbo yín tẹ́ dúró pé kí tọmọ lọ́mọ wá bàjẹ́, tọmọ yín ò ní bàjẹ́, iṣẹ́ ọwọ́ yín ò ní bàjẹ́, ọjọ́ alẹ́ yín ò ní bàjẹ́, ìrìn àjò yín ò ní bàjẹ́. Gbogbo yín pátápátá tẹ́ máa ń dúró pé a ní pé a dúró síbi ìrọ́sẹ̀, àwọn òní kún yín lọ́wọ́ bá yé ọmọ lọ́mọ jẹ́, ayé ọmọ tí yín ò ní bàjẹ́. Gbogbo ìṣẹ̀dá tó bá ti ń ronú àwọn bí tòun, ayé ọmọ ò gbọdọ̀ bàjẹ́, ayé ọmọ tí yín ò ní bàjẹ́. Agbára lọ ṣé wàá ní gbogbo yín tẹ̀ dúró tẹ̀ mọṣẹ́ ṣe, èyí tẹ̀ ti kọ́ kádàrá burú, èyí tó ti dégò fún tẹ̀ máa ń dúró pé káyé ọmọ lọ́mọ bàjẹ́, ayé àwọn ọmọ yá ń bàjẹ́ láàárọ̀, ayé àwọn ọmọ yá ń bàjẹ́ lọ́sàn-án, ayé àwọn ọmọ yá ń bàjẹ́ lálẹ́. Bí Ìyábọ̀ Òjó ṣe bẹ̀rẹ̀ sí ní tààràtà tọmọtọmọ ẹ̀, bí ìyàwó ní wọ́n sì kó ibẹ̀ sí ní tààràtà lọ́jọ́ alẹ́ tí wọ́n kí oríire ọmọ lórí àṣìáta. Gbogbo yín pátápátá tẹ́ máa ń dúró síbi kọ́mọ lọ́mọ ṣubú, a lè máa yàgò owó, ẹ̀yí àgbọn ọmọ, ẹ̀yí àgbọn ẹ̀mí gígùn, ẹ̀yí àgbọn àlàáfíà. Ọmọ aráyè ò ní kí oríire gbogbo ẹ̀yin ìṣẹ̀dá tẹ́ bá ti ń wà nídìí kọ́mọ lọ́mọ kó ṣubú. Láàárọ̀ yìí ẹ jẹ́ kí n gbé eléyìí wá. Ẹ wọ ọmọkùnrin yìí, sórí tí ogun bá le bí èèyàn ṣe máa ń ṣẹ́gun ogun lélẹ̀. Tí ogun bá le, mo fẹ́ kọ́ ẹ bó o ṣe lè fi ègún kíkorò yí ìṣẹ̀dá àwọn ènìyàn lára, bó o ṣe lè fi ègún kíkorò bó o ṣe lè fi bá tí wọ́n jẹ́, tí wọ́n máa wòran nínú ayé, tí wọ́n máa dòkú, tí wọ́n ò ní ráyè ṣe mọ́. Ṣé orí ilé ayé tó wà, don't go for people regardless of what happen. Tó bá jẹ́ pé tíìmù yẹn, make sure pé tíìmù yẹn kò kí ń lọ fún tíìmù ní tíìmù. Tó bá fẹ́ rí ògo lò, tó fẹ́ ṣoríire láyé, tíìmù tó bá belong sí, make sure pé kò kí ń ṣe tíìmù tó lọ ń pààyàn àbí tó ń ba ayé èèyàn jẹ. Alẹ́gbẹ́ lọ́rọ̀ dandan ní kálẹ́gbẹ́ láyé. Èmi ò ń yọ̀ rẹ̀, ṣùgbọ́n mo lẹ́gbẹ́ tajọ́ ń kọ́lé, mo ní ẹgbẹ́ tajọ́ ń wọṣọ, mo ní ẹgbẹ́ tajọ́ ń ra gold, mo ní ẹgbẹ́ tajọ́ ń wọ designer, èmi ní ẹgbẹ́ olóríire. Mo dẹ̀ bẹ̀rẹ̀ láti bí kò sí títí tí mo fi dé ipò tọ́lọ́run tó mi sílé mi. Mo dẹ̀ ń gbìyànjú, mi ò dákẹ́, mi ò sùn, mo sì ń lọ sókè nítorí pé ibi tí Ọlọ́run mú mi lọ nínú nǹkan rere ó ṣe pọ̀. So lára àwọn oore tó lè ṣe fúnra ìpínlẹ̀ ayé ni pé do not go for people, má lọ fún yàn. Kò sí bí ìbànújẹ́ ẹ ṣe lè le tó, kò sí bí ìyẹn ṣe lè pa ẹ́ tó, don't go for people, stay on your lane. Now àárọ̀ yìí sì a fẹ́ ṣe dá padà. Níbi tí mo ti fẹ́ ṣe dá padà yìí, excuse me, níbi tí mo ti fẹ́ ṣe dá padà yìí, ṣe rí aṣọ tó wà lọ́rùn mi, òdì ni. Bó ṣe wá jẹ́ òdì yìí, òun ni mo ń wọ̀ láti jẹun. Mo wá make sure pé mo wọ̀ lọ sí àwọn ibì kọ̀ọ̀kan, mo wọ̀ lọ tó aṣọ tó wà lára mi yìí, aṣọ agbára mi. Ẹnu mi láàárọ̀ yìí, ẹnu ìkàsí mi. Sórí tó bá fẹ́ dá èpè padà, àbò fẹ́ gégùn fún ọ̀tá, bí Bíbélì àti Àlùkùránì ṣe kọ́ wa, tó bá fẹ́, àti bí ìṣẹ̀ṣe ṣe kọ́ wa, tó bá fẹ́ bẹ̀rù padà, make sure pé ìwọ kọ́kọ́ lọ. Gbogbo nǹkan táwọn èèyàn bá gbé kalẹ̀ láyé, má jẹ́ kó wú ẹ lójú débi kó máa dọ̀tá, kí ogun má bàa jà ẹ́, ogun má bàa jà wọ́n mọ́ ẹ. Kí eléyìí tún bá ìpè yìí, eléyìí ni I thought they said they have arrested you. Arrested who? Dá padà tí mo ṣe lánàá, mi ò lè ṣe lọ́la, and I was busy throughout. Gbogbo mo ṣe já ọjà mi lánàá, mo sọ fún yín náà pé mo fẹ́ já ọjà,
mo ṣe gba ọjà ní Ìlànà, so I was busy throughout. Mo dẹ̀ lálejò láti bí few days ago, mo lálejò. Ẹ má bínú pé mo rẹ́rìn. Ṣé kò yẹ kẹ́ ti blọ́ọ̀kù ẹ̀ sábọ̀dù? Ó dàbí àwọn tá a sọ pé kọ́ máa rajà lọ́dọ̀ Anonymous. Tẹ́lẹ̀ mi wá wò pé ọjà tó display yẹn ó máa forí gbóògùn. Ẹ mọ̀ pé ogun ni kẹ́ ẹ jí kó máa fi rọ́gbọ́n yín. Ẹ mọ̀ pé ogun ni. Do you know why I become successful? Because when I wake up, I listen to success. I see success. I'm being motivated by success. There are some people I can never ever listen to on this cyberspace. Because of Ololisi Joko, Ololisi Force and Order, Ololisi Sesabod, Ololisi ọjọ́ tẹ̀tí listen sí wọn nǹkan oríire wo náà ṣe. Bí kí àbójò dé sí pé òun fẹ́ gba justice fún yàn kan, òun náà wà lọ listen síbẹ̀. Ṣé o mọ iye èèyàn tó ti bá àbójò lọ́wọ́ tẹ́tíjọ́ ṣe léṣe tẹ́tíjọ́ rán lọ sí ìrìn àjò àrèmábọ̀? Ọ̀pọ̀lọpọ̀ yín lè nìyẹn ìrìn àjò yín dàrú torí ló kì í àwọn òkú tẹ́ ẹ ti lọ́wọ́ sórí social media pa wọ́n ń dà àwọn ọmọ yín láàmú. So Ololisi Sesabod tó sọ fún yín pé kẹ́ ẹ wá ara ilẹ̀ tó dẹ̀ padà wá lẹ́yìn ọdún 3 pé frosta ẹni tóun ti gbé kẹ́ ẹ wá ara ilẹ̀ lẹ́gbàá tó ti jọ gba owó yín tó ti jọ pin. Sesabod tó jáde tó sọ fún yín pé àwọn tóun polówó ọjà fún pààyàn sórí ilẹ̀ tí evidence dẹ̀ wà lórí social media, evidence wà lórí YouTube táwọn Sesabod ń polówó lẹ̀ fún bọ́ṣẹ̀ pààyàn. Sesabod yẹn ló listen sí wàhálà yìí títí ẹnìyẹn. Sórí tí nǹkan bá ti pọ̀ lápọ̀jù ilé ayé tó ẹgbẹ́ success ló máa ń listen sí tó bá pọ̀ jù wà á máa succeed. Ẹgbẹ́ aburú náà ló máa ń listen sí aburú máa máa ṣẹlẹ̀ sí ẹ pé Ìyábọ̀ Òjó tó lóun fẹ́ ta lé mi rẹ́ǹtì, òun fẹ́ fi rán Ìjẹ̀ṣà lẹ́wọ̀n, ẹ̀rí kó tún ti kó lọ sí lé mi rẹ́ǹtì mi. Nígbà tá a sọ fún yín pé ṣíbùzọ̀ òun àti láńlọ́ọ̀dù, ìgbà tá a sọ fún yín pé Ìyábọ̀ Òjó àti láńlọ́ọ̀dù ẹ̀ ní ìṣù, Ìyábọ̀ Òjó jẹ gbèsè owó lé, kò rówó lé san, ẹrù bá ìṣeré ni. Ọ̀rọ̀ àṣẹ àtàtìyá ẹ̀ mo kò fẹ́ wá tú àṣírí ẹ̀ fún yín ni. Ọ̀rọ̀ àṣẹ àtàtìyá ẹ̀ mo kò fẹ́ wá tú àṣírí wọn fún yín ni pé lẹ́yìn tó ṣe show mo máa ṣe short video láti kó gbogbo fídíò ìyá ṣe àtàtọmọ ẹ̀ máa ṣe short video máa kó jọ. Ó dá padà ni mo wá ṣe ní àárọ̀ yìí. Mo fẹ́ fi àwòrán ọmọkùnrin kan wọ̀nyí. Ẹ wo ọmọkùnrin. Fídíò wo lẹ́rí tó gbé sí? Tá bá ń ṣe dá padà èpè, ẹ máa ń rò papọ̀ dédé máa ń jókòó ṣẹ́ èpè ni. Àwa ò ṣẹ́ èpè, àdàbí làwa máa ń ṣẹ́. Àdàbí dẹ̀ strong ju èpè lọ. Ẹ wo ọmọkùnrin yìí. Ta ló wá gbèjà lórí cyberspace? Mo fẹ́ kẹ́ máa bá mi type. Ta ló wá gbèjà lórí cyberspace? Ṣé wọ́n ló wá gbèjà? Ẹ máa bá mi type. Ṣé wọ́n lọ ọkùnrin wá gbèjà lórí cyberspace? Ta ló wá gbèjà? Ó wá gbèjà Ìyábọ̀ Òjó. Láàrin ìrìn àti ó tó ọdún mélòó lọ́dà amẹ̀bọ̀ Gistlover lọ́dọ̀ Bísí àti thousands of bloggers tí Ìyábọ̀ Òjó lò. Ó tó ọdún mélòó tí wọ́n fi ń play fídíò yìí, tí wọ́n dẹ̀ ṣépè fún Priscilla ikú òjijì, Festus ikú àìtọ́jọ́ àti Rakimu ikú rèwerèwe. Láàrin ìrìn àti let's face the reality. O lè gbé ogun, o lè gbé èpè, o lè fúrí àwọn ọmọ ẹgbẹ́ ogun kó o má mọ̀, because if you don't pay attention to some things. Lizzy ń ṣépè, èmi ò ṣépè, àdàbí àti ègún làwa gbé wá. Fídíò tọmọkùnrin post ó tó ọdún mélòó tí amẹ̀bọ̀ Gistlover tí Ìyábọ̀ Òjó admit pòun lòun ní
Amebo Gistlover. Lọ́dà Amebo Gistlover ẹ má gbàgbé pé wọ́n kọrin birthday fún Ìyábọ̀ Òjó. Ẹ má gbàgbé pé Ìyábọ̀ Òjó admit ẹ̀ lórí péjì ara pé makeup artist òun ni Amebo Gistlover. Ó tó ọdún mélòó? I am asking you because you all don't pay attention. Kó tó forí gbé ogun, kó tó lọ tẹ̀lé Ìyábọ̀ Òjó, kó tó lọ forí gbé ogun àti èpè, mo kàn pay attention yìí. Nígbà tí ọkùnrin yìí, nígbà tó kọ́kọ́ máa wá sórí cyberspace wá fún àwọn ọmọ ẹ̀ àti ìyá ẹ̀, kí ló kọ́kọ́ gbé wá sórí social media? Kí ló kọ́kọ́ gbé wá? Ẹ wo dáadáa, ẹ wo fídíò yẹn dáadáa, ẹ wo fídíò yìí dáadáa. Ọmọkùnrin yìí ó tó how many times tó fi gbé ṣẹ̀kẹ̀rẹ̀, tó fi gbé ìwo, tó fi wá ṣe èpèdè fún ọmọ bíbí inú Ìyábọ̀ Alice Òjó tí Ìyábọ̀ Òjó máa mọ sàárè. Ó tó how many times tẹ́ bá kà á? Ó tó how many times tí ọmọkùnrin yìí fi jáde tó fi sọ wípé Priscilla Òjó Kàǹbàtà Ìyábọ̀ máa gbé sin, Festus Òjó Ìyábọ̀ Òjó máa gbé sin, Rakim ikú àìtọ́jọ́ Priscilla Òjó Kàǹbàlà máa gbé sin. Ó tó how many times tẹ́ bá kà lé ní èjì mẹ́ta? Ó tó how many times? Ó tó how many times tẹ́ bá kà? Ó tó how many months tó fi ń ṣe ọdún èpè? Ó tó how many times? Ẹ wò dáadáa. Bó dẹ̀ ṣe ń ṣe èpè yẹn, tó ń ṣọdún èpè yẹn, kí ni Ìyábọ̀ Òjó ṣe lọ́dọ̀ ẹ̀? Kí ni Ìyábọ̀ Òjó lọ ṣe sọ́dọ̀ ẹ̀? Bó ṣe ń ṣọdún èpè yẹn, kí ni Ìyábọ̀ Òjó? Ṣé àsàtìgbà tí ọmọkùnrin gbé ìwo wá, ṣé mo ti dárúkọ Ìyábọ̀? Ṣé mo dárúkọ ọmọ Ìyábọ̀? Àsàtìgbà tó gbé ìwo wá, tó ń ṣọdún èpè, I have everything so many times now. Bá ṣe máa wá ń dá èpè padà rèé. Èmi ti ṣe gbogbo nǹkan tó yẹ kí n ṣe. Àwọn nǹkan tó yẹ kó wà lára mi, ó ti wà lára mi. Àwọn nǹkan tó yẹ kí n fi sẹ́nu, mo ti fi sẹ́nu. Tó ti yé yín. Ṣé rí ọmọkùnrin yìí? Akíìmù ọmọ bíbí inú Àmọ̀pé. Tó bá jẹ́ pé èmi ni mo kọ́kọ́ wá fún ẹ, o free. Ìyábọ̀ free. Àwọn ọmọ Ìyábọ̀ free. Tó bá jẹ́ pé èmi mo kọ́kọ́ wá fún ẹ, àwọn ọmọ ẹ free. Tó bá jẹ́ pé èmi mo kọ́kọ́ wá fún ẹ, ìyá ìyá Monílọ́lá Àṣàkà free. Àmọ́ Akíìmù ọmọ bíbí inú Àmọ̀pé, jágbọ́n nǹkan tó sọ, jágbọ́n tó sọ. Even tó bá lọ sí ilé babaláwo, tó bá lọ sí church, tó bá lọ sí ilé aláàfáà, bí èèyàn ṣe máa ń dá ìpè padà lélẹ́yìí. Ẹ rí pé àti Ìyábọ̀ àtàwọn gúrùpù Ìyábọ̀, ẹ rí pé àwọn ọlọ́kọ́kọ́ ń lo fídíò yìí. Àti Lọ́dà Gistlover, àwọn ọlọ́kọ́kọ́ bẹ̀rẹ̀ ìpèdè tí ò ń ṣọdún kan, tí ò ń ṣọdún méjì, tí ò ń ṣe mẹ́ta, tí ò ń ṣe mẹ́rin, tí mò ń wòran. Gbogbo ìwọ ìṣẹ̀dá tó wá bí títí ẹ, tó ń gbèjà Ìyábọ̀ Alice Òjó, tó ń gbèjà Fọláṣadé Sàríyù, tó ń gbèjà Monílọ́lá Àṣàkà, àdàbí tó bá lè gbárù ẹ̀ lórí ara ẹ̀, àdàbí tó bá lè gbárù ẹ̀ lórí ọmọ ẹ̀, àmọ́ tó bá lè gbárù ẹ̀, jẹ́ ká gbọ́ ọ̀pọ̀ tọmọkùnrin sọ. Sórí ìdí tó ṣe gbọ́dọ̀ ṣọ́ra sí lélẹ́yìí. Níwájú kóòtù ayé, wọ́n á kọ́kọ́ wo ta ló kọ́kọ́ wá. Wọ́n á wá wo aburú tó ti ṣe. Níwájú kóòtù ayé, kóòtù àwọn tó ní ilé ayé, ó tún ṣe kóòtù lẹ́gà o. Wọ́n á wò pé ta ló kọ́kọ́ wá. Wọ́n wò pé ta ló kọ́kọ́ wá. O fẹ́ mọ bí tí mo ti ń ṣe ṣó, máa wọ̀ mí. Jẹ́ kí n fi bí tí mo ti ń ṣe ṣó wọ̀. Máa wọ̀ mí. Jẹ́ kí n fi bí tí mo ti ń ṣe ṣó wọ̀. Ṣé kí n fi bí tí mo ti ń ṣe ṣó wọ̀? Máa wọ̀ mí, máa fi bí tí mo ti ń ṣe ṣó wọ̀. Ìwọ fọkàn balẹ̀. Jẹ́ kí n kọ́kọ́ ṣe dá padà mi ní gbígbóná. Toró ti ní nǹkan tí mo fi sẹ́nu tí mi ò gbọdọ̀ rí òòrùn.
tí n bá ti ṣe dá padà ẹ fún yín tán màá wá jáde síta ẹ wá rí oòrùn, màá wá rí oòrùn. Torí tí n bá ti ṣe dá padà ẹ fún yín tán tí n bá wá lọ síta gbogbo afẹ́fẹ́ tó bá ti fẹ́ sí mi lára á wá máa fẹ́ èpè àti ègún yẹn á máa fẹ́ lù mí lára. Am I communicating now? Ẹ jẹ́ kí n dàgbà. Ṣé rí wípé kò sọ sí pé Àṣìàtà ló kọ́kọ́ pè mí lólè, kò sọ nísìnyí pé Àṣìàtà ló kọ́kọ́ folè tó má tàbú mi. Wọ́n ti boycott wípé Àṣìàtà ló kọ́kọ́ gbé bísínẹ́sì wa tó bẹ̀rẹ̀ sí ní ṣayédèrú ẹ̀ tó bẹ̀rẹ̀ sí ní àkáàkiri wa. Ẹ má gbàgbé pé bí Ìyábọ̀ Alice Òjó bó ṣe ṣe fún Ìjẹ̀ṣà, bó ṣe ṣe fún Mohbad àti Naira Marley, bó ṣe ṣe wọn bá ṣe máa wá ń dá èpè padà lédè. Sori bẹ́ẹ̀ mi ṣe wà nísìn mi ò tí ì rí oòrùn lẹ́nu ọ̀nà ìwúde ó yẹ kí n kọ́bà bí tí mo wà yìí ni tí n bá ti wá gégùn ìtàn àwa lọ máa jáde síta. Sórí aṣọ yìí tó bá di èmi torí wípé mo gbọ́dọ̀ ṣe one or two things, mo ní àwọn meetings kan, màá wá bọ́ aṣọ yìí ní èmi day 4, màá ṣe po meetings mi, màá tún wá wọ̀ padà, màá wọ̀ lọ sí gbogbo bí kẹ́kẹ́ wọ̀ lọ lóru àti lálẹ́. Tó bá wá di day 7 ní aṣọ yìí àwa fi ṣe nǹkan bí èèyàn ṣe máa ń dá èpè padà nìyẹn. Ó ti ní now ẹ máa gbọ́ ẹ máa gbọ́ ẹ máa gbọ́. Ìyábọ̀ Alice Òjó ló máa gbé Priscilla Òjó Kàǹbàlà sin láìpẹ́ ọjọ́ Priscilla. Ìyábọ̀ Alice Òjó á gbé Priscilla Òjó Kàǹbàlà sin láìpẹ́ ọjọ́ Priscilla. Ìyábọ̀ Òjó á gbé Festus Òjó sin láìpẹ́ ọjọ́ Festus. Ìyábọ̀ Òjó á gbé Rakimu Kàǹbàlà sin láìpẹ́ ọjọ́ Rakimu. Ìyábọ̀ Òjó á wá láre jáde láyé àdàbí tó bá jẹ́ pé èrè ń kọ́kọ́ lọ fún wa Hakeemu ọmọ bíbí inú àmọ̀ pé ìwọ Hakeemu gbogbo ọmọ tó ń gbé wá fún ẹ àbí tó jẹ́ ìwọ ló bí wàá fi ọwọ́ ẹ méjèèjì gbé wọn sin láìpẹ́ ọjọ́ wọn wàá wá láre kú. Àmọ̀ pé ìwọ ló dáṣẹ́ Hakeemu gbogbo ọmọ tó jáde lára ẹ wàá wá gbé wọn sin láìpẹ́ ọjọ́ wọn àdàbí tó bá jẹ́ pé èmi kọ́kọ́ lọ fún Hakeemu. Fọláṣadé Sàríù ọmọ bíbí Kíkẹ́ lọ́mọ tó ń pè lọ́mọ Lálùdé, bóyá Lálùdé ló ṣẹ̀dẹ̀ yàn, wàá wá gbé àwọn ọmọ ẹ̀mẹ́rẹ̀ẹ̀rin sin láìpẹ́ ọjọ́ àwọn ọmọ ẹ̀mẹ́rẹ̀ẹ̀rin. Ẹ́sà bọ́ọ̀dù á gbé ìyẹn Esther Àṣàbí á gbé Tina á gbé sin láìpẹ́ ọjọ́ Tina Ògúnbàwò á gbé ọmọ ẹ̀ gbogbo ọmọ ẹ̀ sin láìpẹ́ ọjọ́ ọmọ wọn láìpẹ́ ọjọ́ ọmọ Tina. Ìyá Àṣìàtà Monílọ́lá á gbé gbogbo ọmọ tó tara ẹ̀ jáde sin láìpẹ́ ọjọ́ gbogbo àwọn ọmọ ẹ̀ nírèwèrè àwọn ọmọ ẹ̀. Ọkùnrin ló ṣàánú Ìyábọ̀ ni, obìnrin ló ṣàánú Ìyábọ̀ ni, ọmọdé ló ṣàánú Ìyábọ̀ ni, àgbàlagbà ló ṣàánú Ìyábọ̀ ni. Wọ́n á bẹ̀rẹ̀ sí máa gbé ọmọ wọn sin, èyí tí ò tí ì bímọ wọ́n á máa wo òkú wọn padà sílé fún àwọn òbí wọn. Àṣìàtà Monílọ́lá ọkùnrin ló bẹ́ẹ̀ rajà ní, obìnrin ló bẹ́ẹ̀ rajà ní, ọmọdé ló bẹ́ẹ̀ rajà ní, àgbàlagbà ló bẹ́ẹ̀ rajà ní. Tó bá ti bímọ wọ́n á bẹ̀rẹ̀ sí máa wo òkú àwọn ọmọ wọn lọlé lọ bá wọn, tí wọn ò bá bímọ wọ́n á bẹ̀rẹ̀ sí máa wo òkú wọn padà lọ bá wọn. Àdàbí tó bá jẹ́ pé èmi ni mo kọ́kọ́ wá fún gbogbo yín. Béèyàn ṣe máa ṣe dàpọ̀ pẹ̀lú àdàbí. Ẹ rí wípé kò kí ń ṣe ọdún kìíní, ọdún kejì, ọdún kẹta, ọdún kẹrin ní Ìyábọ̀ Òjó ló ti subject èmi àtàkọ́bí mi kí Florida tó dé rárá. Ní Ìyábọ̀ Òjó ti ń wá ọgbọ́n nítorí àti yàn mí lọ́rẹ́ àpàpàǹdodo. Mo dẹ̀ ní mi ò ṣọ̀rẹ́, mi ò lè máa lọ ṣiṣẹ́ kí wọ́n máa kówó ọ̀fẹ́ fún ẹ, ìwọ náà lọ ṣiṣẹ́. Ṣọ́ràn nìyàn máa lọ fi ń ṣépè fún àwọn ọmọ ọlọ́mọ tó pọ̀ tí ò bá yín ṣọ̀rẹ́. Fídíò tí mo gbé síta yìí kò kì í ṣe ní, kò kì í ṣàná, gbogbo yín lẹ rí amẹ́tí gbàgbé.
béèyàn ṣe máa ń dá ìpè padà àdàbí tó bá jẹ́ pé èmi mo kọ́kọ́ lọ fún Akíìmù ọmọ bíbí inú ọmọ Àmọ̀pé, àmọ́ tó bá jẹ́ pé Akíìmù ló kọ́kọ́ wá fún mi, gbogbo ọmọ tó gbé fún Akíìmù àbí t'Akíìmù bí wọ́n bẹ̀rẹ̀ sí ní jòkú látẹ̀lé lọ. Gbogbo ọmọ tó jáde lára Àmọ̀pé, ìyẹn ìyá tó bí Akíìmù, gbogbo àwọn ọmọ ẹ̀ wọ́n bẹ̀rẹ̀ sí máa ru òkú wọn wálé fún lẹ́yọ kọ̀ọ̀kan. Kí Àmọ̀pé tó bí Akíìmù kó mọ sàárè Akíìmù, kí Ìyábọ̀ Alice Òjó kó mọ sàárè Priscilla Òjó Kàmbàlà, kó mọ sàárè Festus Òjó, kó mọ sàárè Rakimu Kàmbàlà, kí Ẹsábọ́ọ̀dù kó mọ sàárè Tina Ògúnbàwò, kí Tina Ògúnbàwò mọ sàárè gbogbo ọmọ tó tara ẹ̀ jáde. Gbogbo ọmọ tó tara Ẹsábọ́ọ̀dù jáde wọ́n bẹ̀ sí máa rùkú wọn padà lọ bá Ẹsábọ́ọ̀dù wọ́n ṣe rùkú àkọ́bí ọkùnrin ẹ̀ lọ bá nílé. Àdàbí tó bá jẹ́ wípé èmi ni mo kọ́kọ́ ṣe Ẹsábọ́ọ̀dù, àdàbí tó bá jẹ́ pé èmi kọ́kọ́ ṣe Fọlá, àdàbí tó pé mi mo ṣe Ìyábọ̀, àdàbí tó pé mi mo ṣe Akíìmù, àdàbí tó pé mi kọ́kọ́ ṣe Àṣàtà, gbogbo ilẹ̀ ìdíjógún yìí àdàbí jà ó dé pé àdàbí tó bá jẹ́ pé mi mo kọ́kọ́ wá ṣẹ̀yìn. Àmọ́ tó bá jẹ́ pé ẹ̀yin lẹ pé bíríkótó tẹ̀ ń wá fún mi, èròǹgbà yín ó bẹ̀rẹ̀ sí ní máa ṣẹlẹ̀ sí yín tọmọtọmọ yín báyìí. Àti gbogbo nǹkan tí Elizabeth Adéọlá Ọbánlá, gbogbo ọmọ tó tara òun náà jáde, gbogbo ohun tó wíṣì wa kó bẹ̀rẹ̀ sí ní ṣẹlẹ̀ sí. Ọkùnrin ló gbèjà Ìyábọ̀ Òjó ni kán máa ru òkú ọmọ wọn lọlé lọ bá wọn, èyí tí ò tí ì bímọ kán ru òkú ẹ̀ lọlé lọ bá wọn òbí ẹ̀. Obìnrin ló gbèjà Ìyábọ̀ Òjó ni, obìnrin ló gbèjà Fọlá ni, obìnrin ló gbèjà Elizabeth Adéọlá Ọbánlá ni. Àwọn tó ń kówó fún Elizabeth Ọbánlá, ọwọ́ tó fi ń kówó fún Elizabeth Ọbánlá, ọwọ́ yẹn kó máa fi gbókù ọmọ wọn sí. Ẹ̀dákẹ́dá tó bá lọ ń rajà lọ́wọ́ Elizabeth Adéọlá Ọbánlá, ẹ̀dákẹ́dá tó bá lọ ń rajà lọ́wọ́ Àṣàtà, ẹ̀dákẹ́dá tó bá ń ra nǹkan àbí tó bá ń gbé àbáṣẹ́dọ̀ fún Ìyábọ̀ Alice Òjó, ẹ̀dákẹ́dá tó bá ń gbé àbáṣẹ́dọ̀ fún Ẹsábọ́ọ̀dù, lọ́kùnrin lóbìnrin wọn, ọwọ́ tó fi ń fún wọn lówó pé ó yẹ gba àbáṣẹ́dọ̀, ọwọ́ yẹn tó máa fi wo òkú ọmọ wọn sí. Ọwọ́ tó fi ń kówó fún wọn wípé ẹgbà Amọ̀pé máa ń ba tèèyàn jẹ́, ẹ wá gba owó níbi tẹ́ ẹ ti ń ba tèèyàn jẹ́, ọwọ́ tó fi ń fún wọn lówó bẹ̀ wọ́n bẹ̀ sí máa fi gbé ọmọ wọn sí. Èyí tí ò tí ì bímọ kí àwọn òbí wọ́n bẹ̀ sí máa fọwọ́ gbé wọn sí. Béèyàn ṣe máa ń ṣẹ́gun ọ̀tá lélẹ̀. Even when you go to Mecca, Ànábì wa Muhammad sallallahu alaihi wasallam ó lo àdàbí, Bíbélì ó lo àdàbí, ìṣẹ̀ṣe lo àdàbí. Òun ló ṣe sọ wípé yára láti gbọ́rọ̀, lọ́ra láti fèsì. Láàárọ̀ kùtùkùtù inú Àmọ̀pé pé kò gbọ́dọ̀ lọ́wọ́ bí ẹ̀ṣọ́ yìí, ẹ má fúláàgì ẹ̀dá padà là ń ṣe, ẹ fúláàgì a máa kọ̀ntínú. Gbogbo orí tó ti jáde ṣe ṣóò fún mi, gbogbo orí tẹ̀ ń pera yín lórí fóònù, gbogbo orí tó ń táìpù against mi, gbogbo ìṣẹ̀dá tó ń táìpù against mi, gbogbo ìṣẹ̀dá tó ń ṣe ṣó against mi, láti èyí lọ mo gégùn kíkorò sínú ayé yín, mo gégùn kú òjijì sí orí yín, mo gégùn kú òjijì sí orí àwọn ọmọ yín, mo gégùn àgàn sínú ayé yín. Gbogbo yín pé tẹ́ ẹ pé bíríkótó tó jẹ́ pé ẹ̀yin lẹ kọ́kọ́ wá fún mi, lọ́kùnrin yín, lóbìnrin yín, lọ́mọdé yín, lágbà yín, tó jẹ́ pé ẹ̀yin lẹ kọ́kọ́ wá fún mi. Ẹ̀ ń táìpù, ẹ̀ ń kọ́ọ̀lù ni, ẹ wà nínú WhatsApp group ni, ẹ̀ ń ṣe ṣóò ni, ẹ̀ ń kọ́mẹ̀ntì ni. Ó dorí wowo jìwowo, ó dorí wowo jìwowo, ó dorí wowo jìwowo. Ikú gbóná ó jìwowo lórí gbogbo ọmọ tó tara rú ẹ̀yìn ẹ̀dá bẹ́ẹ̀ jáde, lọ́kùnrin yín, lóbìnrin yín, lọ́mọdé yín, lágbà yín, tí mi ò ṣẹ̀, tí mi ò rò, tí mi ò mọ̀ yín rí, tẹ̀ ń wá fún mi. Ó dorí wowo jìwowo, ikú òjijì, ikú àìtọ́jọ́. A ti fi ẹ̀mí yín, a ti fi ṣe ètùtù ní rèwerèwe yín. Ìyábọ̀ Alice Òjó ó dorí wowo jìwowo, ikú òjijì lórí ara ẹ̀, ikú òjijì lórí àkọ́bí ẹ̀, ikú òjijì lórí àwọn ọmọ ẹ̀, ikú òjijì lórí àwọn ọmọ ẹ̀. Àdàbí tó bá jẹ́ pé èmi mo kọ́kọ́ wá fún mi, àmọ́ tó bá jẹ́ pé ẹ̀yin kọ́kọ́ wá fún mi, tó bá jẹ́ pé ẹ̀yin kọ́kọ́ wá fún àwọn ọmọ mi, tó jẹ́ pé ẹ̀yin kọ́kọ́ wá fún àwọn òbí mi,
tó jẹ́ pé ilẹ̀ kọ́kọ́ wá fún iṣẹ́ mi, ó dorí owó jì owó, ikú òjijì, kó máa jì lóríwó, kó máa jì warawara, kó máa fi ẹ̀jẹ̀ yín, kó máa fi yí iyẹ̀pẹ̀ tọmọtọmọ yín. Á ṣe àtàmúnilọ́lá mọ̀ pé ọkùnrin á ṣe àtàmúnilọ́lá, ọkùnrin ló bẹ̀rẹ̀ rájà ni, kó fi ọwọ́ tó fi fún ẹ lówó kó fi sin òkú ọmọ. Obìnrin ló bẹ̀rẹ̀ rájà ni, kó fi ọwọ́ tó fi fún ẹ lówó kó fi sin òkú ọmọ. Tí ò bá tí wà bí káwọn òbí ẹ bẹ̀rẹ̀ sí ní gbèsè, àdàbí tó bá jẹ́ pé èmi ní kọ́kọ́ wá fún bísínẹ́sì, àdàbí tó bá jẹ́ pé èmi ní kọ́kọ́ wá fún ẹ, àdàbí wàá yàgò àlàáfíà. Á ṣe àtàmúnilọ́lá, ó ti wáyé ayé tó wáyé, ó ti bá wọn yàgò ọmọ, wà á túbọ̀ bá wọn yàgò ọmọ dojú alẹ́. Ìyá tó bí ẹ á yàgò ọmọ, gbogbo ìṣẹ̀dá tó ń gbèjẹ wọn á yàgò ọmọ, kán bírú, kán bígba, kán bí ìwà ìyàṣà wọn á yàgò. Gbogbo ìṣẹ̀dá tó ń rajà lọ́wọ́ Elizabeth Adéọlá Ọbánlá, ẹ̀ yàgò owó, ẹ̀ yàgò ọmọ, ẹ̀ yàgò ẹ̀mí gígùn, ẹ̀ yàgò àlàáfíà, ẹ̀ yàgò ọ̀gbọ̀n mèremère. Gbogbo ìṣẹ̀dá tó ń rajà lọ́wọ́ mọ́nímọ́sì, ẹ̀ yàgò owó, ẹ̀ yàgò ọmọ, ẹ̀ yàgò àlàáfíà, ẹ̀ yàgò ọ̀gbọ̀n mèremère. Àdàbí tó bá jẹ́ pé èmi ni mo kọ́ wá fún un. Gbogbo ìṣẹ̀dá tó ń gbé àmbásẹ́dọ̀ lọ fún Ẹsábọ́ọ̀dù, ẹ̀ yàgò owó, ẹ̀ yàgò ọmọ, ẹ̀ yàgò ẹ̀mí gígùn, ẹ̀ yàgò àlàáfíà. Gbogbo ohun tẹ́ ẹ bá gbé kalẹ̀ lórí ilẹ̀ ọ̀gẹ́rẹ́ kò ní ju yìí ṣe. Ilẹ̀ ọ̀gẹ́rẹ́ agbábọ̀dé fún yín, ebi apá yín, ẹ̀ ní rí bá ti ṣe, ẹ̀ ní rí ọ̀nà gbígbà. Gbogbo yín tẹ́ ẹ gbé àmbásẹ́dọ̀ fún Fọláṣadé Sàríù ọmọ kíkẹ́ lọ́mọ Ọmọlálùdé, àdàbí tẹ́ ẹ bá lè gba aburú tí Fọláṣadé Sàríù ọmọ kíkẹ́ lọ́mọ Ọmọlálùdé, àdàbí tẹ́ ẹ bá lè gba aburú tó ṣe fún mi. Oore tèmi ṣe fún Fọláṣadé, ọkùnrin ló ń ṣàánú fún mi, ọmọdé ló ń ṣàánú fún mi, àwọn òkà kó máa kọ gbogbo ẹ̀yin tẹ́ ẹ ṣàánú fún Fọláṣadé Sàríù ọmọ kíkẹ́ lọ́mọ, tẹ́ ẹ ṣàánú fún Àṣìàtà, tẹ́ ẹ ṣàánú fún Ẹsábọ́ọ̀dù, tẹ́ ẹ ṣàánú fún Ìyábọ̀ Òjó, tọmọtọmọ yín kọ́ bẹ̀ sí máa bọ́ bàtà ọ̀fọ̀ sẹ́nu ọ̀nà gbogbo yín, tọmọtọmọ yín gbogbo ẹ̀yin blackmailers yẹn ẹ wá súnmọ́ bí. A ti sọ ilé ìlàrọ̀ kárọ̀ lọ́wọ́ èmi lè rìn ẹ̀rín rìn wọ́n ní kàn bí ó ní tó bá bí òun, ó ní òun ẹ̀rín, ó ní òun di méjì, wọ́n ní kàn bí, wọ́n ní tó bá di, ó ní kò ní kú kọ̀ọ̀kan lẹ̀. Ilé ayé tí wàá ṣe àtàwà yìí, ọmọ aráyè ò ní kí ẹ kú oríire lórí ọmọ, ó ní kí ẹ kú oríire lórí gbogbo nǹkan mèremère, ó ní báwo ṣe nǹkan mèremère débi kan máa kí ẹ kú oríire nǹkan mèremère. Ó máa ń dúró ni wọ́n láyé tó ń bọ̀ yìí, ara ẹ̀ jáde kó bẹ̀rẹ̀ sí máa bàjẹ́ lójú ẹ̀mí ẹ̀, kó o rágbó, kó o tàràkà, kó o má ra ti sàwọ̀, kó o rí òwú ọjà nírèwérèwé ẹ̀, kó o ṣì sí lórí ara ẹ̀, lórí ọmọ ẹ̀, gbogbo yín tẹ́ pé birikoto léèmí Lizzy Anjorin lórí. Àdàbí tó bá jẹ́ pé èmi mo kọ́kọ́ wá fún yín, àmọ́ tó bá jẹ́ pé ilẹ̀ kọ́kọ́ wá fún mi, tó jẹ́ pé ilẹ̀ kọ́kọ́ wá fún mi, ilé ọ̀gẹ́rẹ́ àpèkúrọ́tọ̀ toró rí òwò kó wá lójoojúmọ́. Ilé ọ̀gẹ́rẹ́ wọ́n lọ́dọ̀ ẹ̀ láti wá, wọ́n lọ́dọ̀ ẹ̀ la máa padà sí. Èmi àtọmọ tèmi arúgbó kùjẹ́kùjẹ́ làwa máa wá fẹ́ padà sọ́dọ̀ ilẹ̀, àmọ́ gbogbo ẹ̀yin tẹ́ ìdí ogun yìí láìpẹ́ ọjọ́ yín rèwerèwe ní ẹ máa fẹ́ padà sórí ilẹ̀. Ìdí ni wípé wọ́n ní kí ló dé tẹ́ ṣe máa kúkú rèwerèwe, wọ́n ní wípé ẹ ti gba kú èmi kú, wọ́n lẹ ti gba kú àwọn ọmọ mi kú, wọ́n lẹ ti gba kú gbogbo olólùfẹ́ mi kú pátápátá. Ìyẹn gbogbo ẹ̀yin tẹ́ ìdí ogun fún àbálẹ̀ èṣù tó bá balẹ̀ kẹ́ padà sẹ́nu. Èmi wá láàárọ̀ lọ́kùnrin lóbìnrin lọ́mọdé yín lágbàá yín tẹ́ ẹ̀ fi kú lé mi kiri, tẹ́ ẹ̀ fi kú wá mi, tẹ́ ẹ̀ ń kúrò mi, ẹgbẹ́ ẹrú yín, ikú àìkọ́jọ́ ti yín, ikú àìkóṣù jẹ́ tàwọn ọmọ yín, ikú rèwerèwe jẹ́ ti gbogbo yín, ó jẹ́ tẹ̀bí yín, gbogbo yín pátá tó jẹ́ pé tẹ́ bá ti rí mi inú yín ò ń dùn, inú abímọ kú òkè ń dùn. Mo fi ẹkún tó ń jáde lójú Àṣìàtà ní gbogbo ògbà tó bá rántí kú mo bá wọn lọ́mọ láyé, mo fi ẹkún yẹn gégùn fún Ìyábọ̀, mo fi ẹkún yẹn gégùn fún Ẹsábọ́ọ̀dù, mo fi ẹkún yẹn gégùn fún Wákìmù, mo fi gégùn fún àwọn pé ìyá tó bí Àkìmù, mo fi ẹkún yẹn mo fi gégùn fún Fọláṣadé Sàríù, mo fi ẹkún yẹn mo fi gégùn fún gbogbo yín tẹ́ ẹ bí ti yín tẹ́ ẹ wá sáré fún ọlọ́mọ tí òṣèlú kó ṣubú, mo fi ẹkún ojú Àṣìàtà mo fi gégùn fún yín. Ẹkún tó ń bú, ẹkún tó ń bú, ẹkún tó ń bú, ẹkún ìbànújẹ́ ló ń bú. Nígbà tí ẹkún ìbànújẹ́ ń bú, ó wá ń sọ ẹkún ìbànújẹ́
ẹkún ìbànújẹ́ ò lè tán nínú ilé ìwọ Ìyábọ̀ Òjó Alice. Ẹkún ìbànújẹ́, ẹkún ìpayín kékeré, ẹkún àdásọ, ẹkún tá a máa sọ sí pílò, ẹkún tá a sọ sí bẹ́ẹ̀dì, ẹkún tá a máa sọ ọ̀rọ̀ sọ ní ìbànújẹ́ kò ní tán nínú ilé ìwọ Ìyábọ̀ Alice Òjó, lórí ara ẹ, lórí Priscilla, lórí Festus, lórí Rakimu. Ẹkún ìbànújẹ́, ẹkún àdásọ, ẹkún tó máa sọ lórí pílò, ẹkún tó máa sọ nínú ọ̀rọ̀ yà, ẹkún tẹ̀yàn máa sọ tójú ẹ máa fọ́ kò ní tán lórí ìwọ Àṣàbí Esther Abọ́dẹrìn ló bí ẹ o, àbábádọ́rìn kan ló bí ẹ o, ẹ sábọ́dù. Ẹkún ìbànújẹ́ kò ní tán nínú ilé ẹ Esther Àṣàbí, lórí àwọn ọmọ ẹ, lórí Tina Ògúnbàwò. Ẹkún yóò tún wá ní tán lójú Tina, lórí àwọn ọmọ tó bí. Ẹkún yóò ní tán lórí Wálé, lórí Tina, lórí gbogbo ọmọ tó tara ẹ jáde, lórí ilé kan. Ẹkún yóò ní tán. Á ṣe àtàwọn onílọ́lá. Ẹkún tó ń dá sun yẹn, ìbànújẹ́ ló ń gún ẹ tó fi ń sun kòkòrò. Mo wá fi ẹkún yẹn mo fi gégùn fún ìyá tó bí ẹ lọ́mọ. Ìyá tó bí Àṣàkà tó bá bí gbọ̀ngàn wàá sun ẹkún kíkorò lórí àwọn ọmọ ẹ. Ẹkún àdásọ, ẹkún dàbí amọ́ sun tó ń mékọlẹ̀, tó ń fọjọ́ ọlọ́jọ́ tọ́jú tí ò jẹun ọmọ. Mo fi ẹkún yẹn mo fi gégùn fún ìyá tó bí Àṣàkà mo ní lọ́la. Àṣàkà mo tún wá gégùn fún ẹ pẹ̀lú ẹkún tó ń gún ẹ tó fi ń sun kíkorò, ẹkún àdásọ, ẹkún àdájí. Nítorí pé kí ni ìyá mi sunkún ọmọ, ìyá mi wọ ọmọ, ìyá mi sọ fún Ọlọ́run pé wọ́n lọ́run tó bá kéde kọ́lá kó jáde láyé jẹ́ káyé tiẹ̀ pé òun ní ìyá tó káyé kò ní ìyá ọmọ. Ìyá mi dẹ̀ gbé oyún, ó gbé fóṣù mẹ́sàn-án. Sórí ẹkún tí ìyá mi ń sun nígbà tí ò tí ì lọ́mọ bí, ẹkún tó jí sun, ẹkún tó sùn sun, ẹkún tó rìn sun, ẹkún tó sáré sun, ẹkún tó sun nínú ọjà, ẹkún tó sun lórí ohun, ẹkún tó sun lóru, ẹkún tó sun láàrọ̀. Mo fi gégùn fún ẹ Ìyábọ̀ Alice Òjó tó bá bí gbọ́mọ wà sunkún kíkorò lórí Festus, lórí Priscilla, lórí Rakimu. Gbogbo ìṣẹ̀dá tó ń gbèjẹ lọ́kùnrin lóbìnrin lọ́mọdé lágbà, mo fi omi jẹ́ ìyá mi, mo fi gégùn fún ẹ Ẹsábọ́ọ̀dù, mo fi gégùn fún Ìyábọ̀ Òjó, mo fi gégùn fún Ọláṣadé Sàríù, mo fi gégùn fún Onílọ́lá Mọ̀pẹ́, mo fi gégùn fún ìwọ Adéọlá Elizabeth Adéọlá, mo fi gégùn fún gbogbo yín lọ́kùnrin lóbìnrin lọ́mọdé lágbà. Àdàbí tí ìyá mi bá bí wọn pé méjì, àmọ́ tó ẹgbẹ́ mi nìkan ló bí. Mo fi ẹkún tí ìyá mi sùn lóru, lọ́sàn-án, lálẹ́, lóru, nínú ọjà, lórí omi, létí omi, ní gbogbo ibi tó ti ń gbàdúrà láyé, lórí òkè, mo fi gégùn fún gbogbo yín látẹ̀mí lọ. Ọmọ aláyọ̀ ní kí ní kórìíre, ẹ gbé ọmọ fún, ẹ rí wàhálà. Akínú ọmọ bíbí inú àwọn pé mo fi ẹkún omi tó jù yá mi, mo fi gégùn fún ẹ lórí gbogbo ọmọ tó ń bí àbí tó ń gbé fún ẹ, mo fi gégùn fún ẹ. Ọwọ́ yóò rí da gbogbo ẹ̀yin blackmailers, Ẹsábọ́ọ̀dù, Esther Àṣàbí àti gbogbo àwọn tó ń polówó fún Ẹsábọ́ọ̀dù. Gbogbo ìṣẹ̀dá tó ń polówó fún, ọkùnrin ló ń polówó fún, obìnrin ló ń polówó fún, ọmọdé ló ń polówó fún Ẹsábọ́ọ̀dù lórí ara wọn, lórí ọmọ wọn. Mo fi omi jẹ́ ìyá mi, mo fi gégùn fún gbogbo ìṣẹ̀dá tí gbogbo yín polówó fún. Fọláṣadé ọmọ bíbí inú Sàríù, Fọláṣadé Sàríù ọmọ bíbí inú Kíkẹ́ lọ́mọ. Gbogbo ìṣẹ̀dá tó ń gbé àbásọ́dẹ̀ fún ẹ, mo fi omi jẹ́ ìyá mi, mo fi gégùn fún gbogbo wọn, mo fi gégùn fún ẹ lórí ara yín, lórí ọmọ yín. Ọmọ aláyọ̀ òun kí gbogbo yín kò líle bẹ́ẹ̀ ni sọ. Wọ́n àbàlẹ̀ èṣù títọ́ bá balẹ̀ òkè padà sẹ́wọ̀n yìí táwé kárọ̀rọ̀. Mo ti ṣe léyìn nísìn, ẹ jẹ́ kí n bọ́ síta torí pé afẹ́fẹ́ ò ní fẹ́ kó má kàn gé òkú lára. Ẹ̀yin ẹ fẹ́ mọ ibi tí mo wà, so ẹ ó dọ̀. We are at today is day 5, I guess. Today is day 5. Good morning. Today is day 5. I want to show you on Facebook something. Ẹni tó bá sọ pé kò sí Ọlọ́run, wọ́n ti gbèsè. Ẹni tó bá sọ pé kò sí èèyàn, wọ́n ti gbèsè. Tó bá ní kò sí agbára nínú ọ̀rọ̀, wọ́n ti gbèsè. Gift Barua Hawe Bíbélì ni wípé Olúwa sọ pé ọ̀rọ̀ lòun fi dá ayé, ọ̀rọ̀ lòun fi dá ọ̀run. Ó ní ọ̀rọ̀ jáde, àṣẹ tẹ̀lé. There is power in the tongue and there is power in speaking up. There's something I want to show you on Facebook right now. Then I will show you too on Instagram. I want to show you on Facebook. Let me quickly show this on Facebook. Before we continue today's Dapada, I just want to show you the power
of tongue. The power of tongue. Look at this. Look at this. For those of you on Facebook. I'm coming, please. For those of you on Facebook. Okay. Did you see this? Those of you on Facebook. Then those of you on Instagram, let me show you. Let me show you. I remember tí àwọn Sabi Ànábì tọ́rọ̀ bá rú wọn lójú kí ni wọ́n máa ṣe? Wọ́n máa sọ̀rọ̀ náà ni. Look at this. Look at this. Did you see this? Look at this. He said probably they put Olegumat or something, I don't know. Justin, it's been reported that Monimos Jewelry has allegedly had Lizzy Anjorin following the ongoing dispute. 22 hours. 6 comments. Thank you. 22 hours. 6 comments. This page is part of page Iyabo Ojo had used to send Ijesha to prison. This same page is part of pages that Iyabo Ojo used in hiding the truth of Mohbad's death. This page is part of pages Iyabo Ojo had used in cancelling Naira Marley, Sam Larry, and many more people. You see this page with just 6 comments, 12 hours, 6 comments. This page, Iyabo Ojo had used it to pull down a lot of people. But it is extremely very, very hard for Iyabo Ojo to pull me down. What are the things that helped me? Number 1, as a girl child, I worked so hard. I was very loyal to my mother. I never lived a terrible or a bad life. So my background was very, very strong with integrity. Part of the things that made Iyabo Ojo to be very, very difficult for her to pull me down. In the history of film industry, I had no bad records with any producer, any marketers, or any individuals. I have been on my own, living my life, living a very good and decent life. Part of things that helped me, that make it very extremely difficult for Iyabo Ojo to pull me down, is that from day one, I have faced my business. I have never allowed fame or money to turn me into bad personality. My fame, my status, what God has blessed me with, I have never ever misused it. Instead, I used my fame, my status, where God has placed me. I have used it in a very godly way. So it is very, very difficult for Iyabo, Alice Ojo, and her killer cohorts. When the whole world will see the truth, the whole world, this network. Why are you flagging my show? Good morning, Adewale. The whole world saw the truth because I've been telling the whole world. Look at what Monimos did to Aunty Olushola Yusuf Ekaboma. Mo ti sọ fún gbogbo ẹ̀yin èèyàn, ẹ wo nǹkan tí Monimos ṣe o, ẹ wo nǹkan tí yẹ ṣe o. Nígbà tó gbé wá mo gbé fún wọn padà. Nígbà tó bẹ̀bẹ̀, èmi náà bẹ̀bẹ̀. Nígbà tó gbé padà wá mo dúró tán.
yet Iyabo Ojo wants to use Monimos the way she has used other people to pull down. But behold, on flag wa ẹ má kàná ṣe rí nígbà tí mo wá rí 6 comments fún 12 hours inú mi dùn. Ṣe rí 6 comments tẹ́rí fún 12 hours tó bá jẹ́ pé ìgbà kan, tó bá jẹ́ pé mo dákẹ́ bí Ìjẹ̀ṣà, tó bá jẹ́ pé mo dákẹ́ bí Naira Marley, tó bá jẹ́ pé mo dákẹ́ bí Sam Larry, tó bá jẹ́ pé mo dákẹ́ bí Mohbad, this 6 comments would have been 6 million comments. This comment would have been 6 million comments. Nǹkan tí mo fẹ́ sọ fún yín láàárọ̀ yìí ni wípé tí ogun bá ń lé yín ẹ má sinmi. Àsìkò ọ̀rọ̀, àsìkò oorun, àsìkò oúnjẹ, àsìkò àdúrà, àsìkò tó máa ṣe physical ó wà very important. I hope you all learn from Lizzy Anjorin versus Iyabo Ojo. In history, Iyabo Ojo is very difficult for Iyabo Ojo to pull me down the way she has been doing to people. Because they won ilé ayé mi òtítọ́ ni mo gbé dání. Look at this post, 12 hours 6 comments. Now mo fẹ́ pe kúrò, mo fẹ́ pe àkíyèsí ẹ̀yin abiyamọ, mo fẹ́ pe àkíyèsí ẹ̀yin abiyamọ. Lizzy Anjorin nìkan kọ́ lẹ máa gbà lọ́wọ́ Iyabo Ojo. Lizzy Anjorin nìkan kọ́ lẹ fẹ́ dúró tì báyìí. Gbogbo nǹkan tí Ọlọ́run bá fún yín, gbogbo ẹ̀yin abiyamọ tẹ́ ẹ máa jẹ wọn mọ́. Ẹ make sure pé Iyabo Ojo kò gbé Liam padà wá mọ́. Ẹ make sure pé Iyabo Ojo àti ọmọ ẹ̀ kò gbé Liam padà wá mọ́. Gbogbo nǹkan tẹ́ bá ní ẹ rí wípé Iyabo Ojo máa ń pẹ́ lórí kéèsì tó bá fún lówó. Òun ni Iyabo Ojo fi wà lórí kéèsì Lizzy Anjorin for over 18 years now. Over 18 to 20 years now. Ẹ rí pé bàbá ńlá kú stalker àti ìwà apànìyàn ló wà lọ́wọ́ Iyabo Ojo. Mélòó nínú yín ni aburú ṣẹlẹ̀ sí ìdílé kan tẹ wá gbé ọmọ wọn tẹ fẹ́ máa fi tọrọ báárà ṣá? Ẹ má gbàgbé kí n rán gbogbo ẹ̀yin abiyamọ létí tẹ̀ ní sunkún ọmọ wípé Gistlover ló ń gbé Liam wá lójoojúmọ́, ó ń gbé wá, ó ń gbé wá, ó ń gbé wá, ó ń gbé wá. Ọ̀ǹtì ìgbà tí mo sọ ẹni pé tí Gistlover bá ti fẹ́ gbé Liam wá á fi orin sí orin tán ní Mohbad kọ, létà wọn ní Mohbad kọ ló kọ, ibẹ̀ lẹ ti máa mọ̀ pé Iyabo ló wà lọ́dà Gistlover. Orin kan tán kọ tán ní bọ̀bọ̀ kan ló padà kọ ayọ̀ x àbí kankan, ẹ rí wípé Gistlover sọ fún wa pé Mohbad ló kọ orin yẹn gangan. Iyabo Ojo fẹ́ pa báríbákú millions of naira torí gbogbo ìgbà tí Gistlover bá ti post orin yẹn orí àwọn èèyàn máa emotions ó jẹ́ kí Nigerians wà carried away. The same emotions yẹn Iyabo Ojo fi gbé ẹnu ìṣó wá. Ẹ rí i pé nígbà tí mo dúró de Gistlover lọ́rùn wípé kó má gbé Liam wá mọ́, ó wà difficult fún Iyabo láti operate lọ́ndà Gistlover. Now ọmọ Iyabo Ojo obìnrin ó tún ti ń gbé Liam wá. Ẹ bèè lọ́wọ́ ọmọ Iyabo Ojo obìnrin àti Iyabo Ojo fúnra rẹ̀ wípé ṣé Alọ́ba family ni wọ́n àbí Mohbad fa ọmọ ẹ̀ lé wọn lọ́wọ́. Ẹ má gbàgbé wípé ìdí tí Iyabo Ojo ṣe ń gbé fèsì Liam wá ni wípé kò fẹ́ kẹ́ ẹ fúnra wípé ọ̀dọ̀ òun ni Mohbad wà àsàtì ìgbà tí ọlọ́jọ́ fi dé tó fi mú Mohbad lọ. Lára àwọn nǹkan tí Iyabo Ojo fi Liam ṣe nìyẹn o. Tó bá jẹ́ pé Iyabo Ojo máa gbé Liam síta, ọpọlọ Nigerians máa ṣí láti gbè lọ́wọ́ Iyabo Ojo wípé àdírẹ́sì wo ni Mohbad ti kọrin, ọjọ́ wo ni Mohbad dé látọ̀dọ̀ yín, gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe mọ̀ wípé Iyabo Ojo parọ́ fún gbogbo wa pé òun ò rí Mohbad rí. So gbogbo ẹ̀yin abiyamọ ẹ sọ fún Iyabo Ojo wípé a fẹ́ rí fèsì Liam. Tí Liam bá fẹ́ máa gbójú jáde, ìyá tó bí lọ́mọ kó máa gbé jáde lórí péèjì ara ẹ̀ òun àti ẹ̀ nìkan, kó má jẹ́ láti ìdílé Iyabo Ojo. Ẹ gbọ́ mi nǹkan tí mi sọ. Ẹ má gbàgbé pé Gistlover ló ṣe kéèsì yẹn. Gbogbo tí Gistlover ń type ní Iyabo Ojo náà ń fẹnu sọ síta. Ẹ dẹ̀ má gbàgbé pé Iyabo Ojo jáde live lọ́ndà Gistlover tó jẹ́ wípé gbogbo Nigerians emotion wípé Iyabo Ojo mú ọmọ Mohbad ó ń ra mábẹ́, kò jẹ́ kí Nigerians lè bè lọ́wọ́ Iyabo wípé Iyabo irú ikú wo ló pa Mohbad.
lóhun ló pa o but ẹ̀tọ́ Nàìjíríà ń béèrè wípé Ìyábọ̀ ikú wo ló pa mọ́ ṣé gbọ́dọ̀ yín ni Mohbad wà then play tí Mohbad lọ play fún yín ní UK ibo lẹ sanwó ẹ̀ sí Nigerians ò lè béèrè nítorí Liam tí Ìyábọ̀ Òjó àtọmọ ẹ̀ gbé kiri lójoojúmọ́. Am I communicating? So now mo fẹ́ kẹ́ kẹ́kọ̀ọ́ látara mi tó bá jẹ́ pé mi ò dìde kí n máa ṣe àdàbí àní rí ẹ̀dá kan tó máa listen sí side tiwa ọlá pé mo jáde mo ń ṣe àdàbí mo dẹ̀ ń sọ pé gbogbo ìṣẹ̀dá tó bá lóun wá lọ rajà lọ́wọ́ mọ́nímọ́sì ni o Elizabeth Adéọlá ọba ńlá ni o tó lọ patronize àwọn tẹ́sàbọ̀dù ń polówó fún gbogbo yín tẹ́ ẹ bá ti mú owó lọ́wọ́ ara yín tẹ́ lọ fi ń patronize mọ́nímọ́sì Elizabeth Adéọlá ọba ńlá àbí gbogbo ìṣẹ̀dá tí Ìyábọ̀ Òjó ń polówó fún àbí ìṣẹ̀dá tẹ́sàbọ̀dù ń polówó fún owó tẹ́ ẹ fi lọ́n rajà lọ́wọ́ wọn owó tẹ́ ẹ fi mówó yẹn ẹ máa fọwọ́ yẹn gbé ọmọ sí tí a bá lọ tó dá lens Nigerians ò ní rí òtítọ́ ẹ rí pé Ìyábọ̀ Òjó lè jáde kó ní Lizzy Anjorin àdàbí tí n bá jẹ̀bi ẹ Esabod lè jáde kó ní Lizzy àdàbí tí n bá jẹ̀bi ẹ gbogbo àwọn tó ń gbé ìpolówó fún Esabod àti Ìyábọ̀ Òjó ẹ má gbàgbé wípé àwọn máa ń pa àwọn ọmọ ọlọ́mọ fi ṣọlá ni kò kí ń ṣe bísínẹ́sì tí wọ́n ń ṣe náà gbé lọ mo fẹ́ dárúkọ àwọn kan tó ń ta ilẹ̀ tí wọ́n máa ń lo àwọn átíìsì kọ̀ọ̀kan ẹ lè rí wọn kó gbé advert fún Esabod ẹ dẹ̀ lè rí wọn kó gbé advert fún Ìyábọ̀ Òjó ẹ bá mi wò ó ṣé Folúkẹ́ Dáramọ́lá ó ní àwọn tó ń polówó ilẹ̀ fún àbí kò ní àwọn tó ń polówó ilẹ̀ fún ṣé àwọn átíìsì mìíràn wọ́n ní àwọn tó ń polówó ilẹ̀ fún àbí wọn ò ní àwọn tó ń polówó ilẹ̀ fún. ǹjẹ́ ẹ rí kí Folúkẹ́ Dáramọ́lá kó lọ gbé èèyàn kankan kó wá máa fi gba donation láti polówó fún àwọn tí Folúkẹ́ Dáramọ́lá ń polówó fún? Is the question ó kan Lizzy lẹ́nìí the next victim can be you, can be your children. It's high time for Nigerians to stand up. Everybody are free to sell their market, but not at the detriment or at the downfall of any innocent soul. Dápadà láwá ṣe lẹ́nìí Ìyábọ̀ Òjó ń protect ojú ọmọ títí ẹ̀ kò dẹ̀ jẹ́ kí Liam sinmi látijọ́ tí Liam ti wà nínú oyún. Bí Ìyábọ̀ Òjó ṣe ń búlì Liam mo fẹ́ kẹ́ ẹ rántí wípé bí Ìyábọ̀ Òjó ò ṣe jẹ́ kí Florida sinmi láti inú oyún kó tó di wípé Ọlọ́run wá pa ògo Ìyábọ̀ Òjó rẹ́ Ọlọ́run pa ògo gbogbo ọmọ tó jáde lára Ìyábọ̀ Òjó rẹ́ Ọlọ́run wá kó gbogbo oríire wọn ó kó fún Florida. Láti inú oyún Ìyábọ̀ Òjó ti jẹ́ kí Florida ni ò tí ì jẹ́ kí Rakim kó òjijì sinmi láì ṣe Florida. Ẹ bẹ̀ lọ́wọ́ Ìyábọ̀ Alice Òjó pé kí ló ń wá tó jẹ́ pé láti inú oyún ni Ìyábọ̀ Òjó ti máa ń target àwọn ọmọ tó fẹ́ parọ́ mọ́ fi gba donation. Tẹ́ ẹ bá wo concept tí Ìyábọ̀ Òjó lò fún Florida ẹ wá gbé lọ fún concept tó lò fún Liam ọlá wípé Lizzy Anjorin ó strong láṣìṣe rí Lizzy Anjorin dọ́là tá a dẹ̀ máa rí Lizzy Anjorin títí dọjọ́ ogbó Lizzy Anjorin. Bí Ìyábọ̀ Òjó ṣe target Liam láti inú oyún lọ́dà Gistlover the same thing Ìyábọ̀ Òjó target Florida láti inú oyún tí Ìyábọ̀ wá ń parọ́ fún wa wípé Lizzy ṣépè fọmọ ní 2019 àwa ń gbé lọ́wọ́ Ìyábọ̀ Òjó àti Ràkúnmí Onígbáná pé ẹ fún wa ní fídíò tí Lizzy Anjorin tó fi ṣépè fọmọ di ọ̀la wọn ò fún wa ní fídíò tí Lizzy Anjorin fi ṣépè fọmọ. Kọ́nsẹ́pì tí Ìyábọ̀ Òjó ń lò náà ni wípé Ìyábọ̀ Òjó àtàkà àwọn ọmọ Lizzy Anjorin ó wá ń parọ́ pé Lizzy ń ṣépè fọmọ kí Lizzy má bàa ṣe dá padà ọ̀ǹtí gbà tí àwọn tí Ọlọ́run gbé ilé ayé fún tí wọ́n ta mí lólobó pé kí n padà sí ojú gbogbo àgbáyé gbogbo èpè tí wọ́n ń ṣẹ́ kí n máa dá padà sórí wọn àtọmọ wọn. Mo wá béèrè pé tí n bá bẹ̀rẹ̀ wọ́n máa ní mò ń ṣépè fọmọ wọ́n wá ní wọ́n mọ̀ọ́mọ̀ gbé concept yẹn jáde pé mò ń ṣépè fọmọ kí n má bàa ṣe dá padà àwọn èpè tó ń ṣẹ́ fọmọ ara wọn. Tẹ́ ẹ bá wo concept tí Ìyábọ̀ Òjó lò fún Florida láti inú oyún
ẹ lọ wo the same concept ní Ìyábọ̀ Òjó lò fún Liam láti inú oyún. Concept tí Gistlover gbé wá ni wípé ọba kan ló lóyún Liam. The same thing ni Ìyábọ̀ Òjó sọ fún wa wípé Aláàfin of Ọ̀yọ́ ló ní oyún Florida. Tí n bá wá ń ṣe dá padà èpè fún Ìyábọ̀ àtàwọn ọmọ ẹ̀ àti Gistlover àtẹ́sábọ́ọ̀dù, ìwọ tó bá fẹ́ jèrè ọmọ má bá wọn dá sí i, padà lẹ́yìn àwọn tó ti fi orí gba èpè. Má ní mi sọ fún ẹ, ilé agbára ni mo wà. Sá kúrò lẹ́yìn Ìyábọ̀ Òjó, má lọ wẹ́ sábọ́ọ̀dù mọ́, má rajà lọ́wọ́ àwọn tẹ́sábọ́ọ̀dù ń polówó fún, má rajà lọ́wọ́ àwọn tí Ìyábọ̀ Òjó ń polówó fún, má rajà lọ́wọ́ Elizabeth Adéọlá ọba ńlá tó ti gbé Burial Ground oní Burial Ground síta, má rajà lọ́wọ́ Mọ́nímọ́ọ̀sì. The spiritual aspect of it is real. Má lọ wo pause and ponder, fèsì láìfù ẹ, fèsì àwọn ọmọ ẹ tó bá fẹ́ jèrè ọmọ. Ogun yìí kì í ṣe ogun ẹ̀ní, kò kì í ṣe ogun àná, ogun tí Ìyábọ̀ Alice Òjó ti gbélẹ̀ láti over 18 to 20 years ago ni. Èmi ni mo mọ̀ bí Ìyábọ̀ Òjó ṣe búlì àkọ́bí mi. Tágẹ́tì Ìyábọ̀ Òjó náà ni wípé tó bá ti ń búlì àwọn ọmọ yín, ẹ lè sanwó lọ́ndà Gistlover. Mo mọ ohun tí mò ń sọ, mi ò kí ń ṣe wèrè. Ẹ wo adúrú nǹkan tí Ọlọ́run ti ràn mí lọ́wọ́ láti ṣe. I have bought many properties. I have owned many estates. I own many branches. Ìwọ tó bá wá ń pè mí wèrè, ìwọ gangan làgbákò wèrè tó lè bọ́ ń bẹ́ o. Ó yẹ kó mọ̀ pé ó deep ju ń tẹ̀lé understand lọ. Má lọ gbèjà Ìyábọ̀ Òjó, ogun ọjọ́ tó ti pẹ́ tí Ìyábọ̀ Òjó ti fọwọ́ ara ẹ̀ kónú ẹ̀ ni. Fúnra ara ẹ̀ kò sẹ́ni tó bá, àbí ṣé mo lọ bá àǹtí Faith Abalógun. Ẹ wo géèmù tí Ìyábọ̀ Òjó gbá lórí FB àti SB, ẹ dìkódò orúkọ wọn. Ẹ̀yìn FB ni Ìyábọ̀ Òjó wà. Gẹ́rẹ́ tí ìgbéyàwó wọn tún ká, Ìyábọ̀ Òjó make it U-turn, ó bọ́ sẹ́yìn ọkọ, ó lóun fẹ́ ṣe birthday fún ọkọ ní lounge òun. So ìwọ tó ti bá ń sọ̀rọ̀, tá a bá ti ń gégùn bíbá ẹ̀, tá a bá ti ń gbé èpè sílẹ̀ ń bí, ìwọ tó bá ṣì wà lẹ́yìn ọmọ, tó bá ṣì wà lẹ́yìn Ìyábọ̀, àbò wà lẹ́yìn Ẹ̀sàbọ́ọ̀dù, àbò wà lẹ́yìn Mọ́nímọ́ọ̀sì, ó wà lẹ́yìn ọba ńlá, olóńkówó fọba ńlá kó máa ṣe bísínẹ́sì, ọwọ́ tẹ fi ń kówó fún wọn, ẹ máa fi ọwọ́ yẹn gbọ́mọ sí ni o. Àdàbí ìjà ó jẹ́ pé, àdàbí tó bá jẹ́ pé èmi ni mo kọ́kọ́ lọ fún wọn o, àdàbí tó bá jẹ́ pé òtítọ́ lọ gbé wá o. Mọ́nímọ́ọ̀sì ní ní day 5, á ṣe àtàmúnilọ́lá. Mo pe ìṣẹ̀dá ẹ o, tó bá jẹ́ pé èmi ni mo kọ́kọ́ jẹ̀bi ẹ, o free o. Àmọ́ tó bá jẹ́ pé ìwọ ló kọ́kọ́ jẹ̀bi mi, gbogbo ẹ̀dá tó bá ń rajà lọ́wọ́ wa ṣe àtàmúnilọ́lá, wọ́n á yàgò owó, wọ́n á yàgò ọmọ, wọ́n á yàgò ẹ̀mí gígùn, wọ́n á yàgò àlàáfíà. Gbogbo ọwọ́ tó fi ń rajà lọ́wọ́ ẹ, wọ́n á máa fi ọwọ́ yẹn, wọ́n á máa fi gba lẹ́tà àsàrí ọmọ náà. Ìyábọ̀ Alice Òjó, ọkùnrin ni, obìnrin ni, ọmọdé ni, àgbà ni, ló ń polówó fún ni, ló ń polówó fún ẹni, ló ń gbèjà ni, ló ń gbèjà ẹni. Ìyábọ̀, èní ní day 5 o, irú ẹ̀dá bẹ́ẹ̀, aburú tágbára owó òkà á máa kọlù wọn. Wọ́n á máa fi ọwọ́ wọn tán fi gbé ambassador fún ẹ, wọ́n á máa fi gbé ọmọ wọn sí. Ọwọ́ wọn tán fi ń fún ẹ lówó, wọ́n á máa fi gbé ọmọ wọn sí. Ọwọ́ wọn tán fi ń fún ẹ ní gíftì, wọ́n á máa fi gbé ọmọ wọn sí. Eku ò ní ké bí eku fún ọmọ, ẹyẹ ò ní ké bí ẹyẹ fún ọmọ. Ìyábọ̀ Alice Òjó àdàbí tó bá jẹ́ pé òtítọ́ ló gbé wá nípa mi. Àmọ́ tó bá jẹ́ pé irọ́ ni, ọkùnrin ló gbé ambassador fún ẹni, obìnrin ló gbé ambassador fún ẹni, ọkùnrin ló ṣàánú ẹni, obìnrin ló ṣàánú ẹni, ọkùnrin ló gbé ambassador fáwọn ọmọ ẹni, obìnrin ló gbé ambassador fáwọn ọmọ ẹni. Ìyábọ̀ tó bá bígbà ọmọ, kò sí kankan tó máa bu iyẹ̀pẹ̀ sí wọn lórí, gbogbo ọmọ ló máa fi wọ́n lẹ̀ sáyé lọ. Agbára àwọn tó nílé ayé. Àdàbí Ìyábọ̀ Alice Òjó, ohun tó ń ṣe fún gbogbo ọmọ ọlọ́mọ tó o bá lè gbà lórí àwọn ọmọ ẹ̀. Àmọ́ tó o bá lè gbà kẹ́dà kan ṣe bẹ́ẹ̀ fún àwọn ọmọ ẹ̀, Ìyábọ̀ Alice Òjó, o máa mọ sàárè gbogbo àwọn ọmọ ẹ̀, o máa ráre jáde láyé ni, o máa wà kísà jáde láyé ni. Ọkùnrin á kọ̀ ẹ́ sílẹ̀, obìnrin á kọ̀ ẹ́ sílẹ̀, ọmọdé á kọ̀ ẹ́ sílẹ̀, àgbàlagbà á kọ̀ ẹ́ sílẹ̀. Gbogbo àwọn tó ń ṣàánú fún ẹ, wọ́n á rí àgbákò tó tẹ̀mí wọn lọ. Ọ̀nà àtijẹ wọn á dí, ọ̀nà àtìlà wọn á dópin, ẹ̀mí wọn á gé lójijì tọmọtọmọ wọn. Ẹ̀sàbọ́ọ̀dù, ó ti pẹ́ tó ti wà lórí social media yẹn. Ẹ̀sàbọ́ọ̀dù, ó ti bá tọkùnrin jẹ́, ó ti bá tóbìnrin jẹ́,
ó ti bà tọmọdé jẹ́, ó ti bà tàgbà jẹ́. Esabod, ó wá dúró sórí cyberspace, ó bí títí ẹ̀, kò sẹ́ni tó ní ọmọ ẹ lára. Esabod, àdàbí gbogbo ohun tó ń ṣe fún gbogbo ọmọ ọlọ́mọ tó o bá lè gbà lórí àwọn ọmọ ẹ̀. Esabod, tó o bá lè gbà lórí àwọn ọmọ ẹ̀, àdàbí tó bá jẹ́ pé èmi ni mo kọ́kọ́ ṣe Esther Àṣàbí Abọ́dẹ̀rìn. Àmọ́ tó bá jẹ́ pé ìwọ ló kọ́kọ́ ṣe ni Esther Àṣàbí Abọ́dẹ̀rìn, ọkùnrin ló gba ambassador fún ẹni, àmọ́ sàárè ọmọ ẹ̀. Obìnrin ló gba ambassador fún ẹni, àmọ́ sàárè ọmọ ẹ̀. Ọmọdé ló gba ambassador fún ẹni, àmọ́ sàárè ọmọ ẹ̀. Gbogbo ìṣẹ̀dá tó ń fi owó wọn bá yín ṣe, tó dẹ̀ rí aburú tẹ̀ ń ṣe, gbogbo wọn ló máa mọ̀ sàárè ọmọ wọn. Ọ̀run á gé ẹ̀mí wọn kúrú lójijì, ọ̀run á gé okùn ẹ̀mí wọn, ọ̀run á fi ẹ̀mí wọn ráre, ọ̀run á fi ìṣẹ̀dá wọn ráre, ọ̀run á jẹ́ kí gbogbo ọmọ wọn kó ráre lójú ẹ̀mí wọn. Esabod, gbogbo ọmọ tó tara ẹ̀ jáde, ọ̀npọ̀ ṣe ń kú lọ́wọ́wọ́wọ́ yẹn, ìkọ̀ọ̀kan lọ́mọ wọn yọ. Esabod, ó máa ráre gbẹ̀yìn ayé ẹni. Tina Ògúnbàwò àmọ́ sàárè gbogbo ọmọ tó tara ẹ̀ jáde, àti Wálé o, àti Yánà o, àti tó ti kú náà àwọn ọmọ ẹ̀ o. Esabod, kò ní sí ọmọ kankan tó máa bù sáré sí ẹ lójú, kò sí ọmọ kankan tó máa sin ẹ, tó máa bomi sí, tó máa bu iyẹ̀pẹ̀ sí ẹ lójú nínú sáré. Bó o ṣe fòkú yẹ ẹ ráre Esabod, bó o ṣe máa ráre nìyẹn. Ìyábọ̀ Alice Ojo, bó o ṣe fi òkú yẹ ẹ ráre tó wá online, tó o fòkú yẹ ẹ ṣẹ̀sín, tó o tú àṣírí ìyá ẹ, Ìyábọ̀ àṣírí á tú, àṣírí àwọn ọmọ á tú, wàá ráre jáde láyé. Á ṣe àtàmúnilọ́lá, jẹ́jẹ́ mi ni mo jókòó mi wá bẹ́ẹ̀ o. Àti wá àti yẹ ẹ wá team up. Ìdí tẹ́ ṣe team up kò yé mi. Ìyá ṣe àtà Múnilọ́lá tó bá kè ní kọ̀ọ̀la kó jáde láyé wa mọ̀ sáré gbogbo ọmọ tó tara ẹ̀ jáde. Àdàbí tó bá lè gba nǹkan tó ṣe fún mi. Àdàbí tọmọ ẹ bá lè gba nǹkan tó ṣe fún mi. Àdàbí tí ẹbí yín àbára yín àbáwọn tẹ́ ẹ jọ ń ṣiṣẹ́ aburú yìí tẹ́ ẹ bá lè gba nǹkan tẹ́ ẹ ṣe fún mi lókun. Àmọ́ tẹ́ ẹ bá lè gba ìyá ṣe àtà Múnilọ́lá, kò sí iye ọmọ tó lè tara ẹ̀ jáde wàá sọkún kíkorò lórí gbogbo wọn agbára àwọn tó ń lé ayé. Mo bọ̀ Wálé ẹ̀ ó ṣèkú Lékan. Esabod, gbogbo ọmọ tó jáde lára Lékan ní Lékan máa mọ sàárè wọn lágbára àwọn tó nílé ayé. Gbogbo ọmọ tó jáde lára Wálé, gbogbo wọn pátá ló máa mọ sàárè wọn. Esther Àṣàbí Abọ́dẹ̀rìn, àdàbí tó o bá lè gba gbogbo nǹkan tó jókòó sórí social media tó ń ṣe nítorí owó, nítorí monetization, ẹ wá ń bá yá ọmọ ọlọ́mọ jẹ́, ẹ wá ń ṣèkà. Àsìkò ti tó, òpin ti dé. Esther Àṣàbí Abọ́dẹ̀rìn, gbogbo ìṣẹ̀dá tó ń gbé advert fún ẹ pátápátá, gbogbo èèyàn tó bá lọ ń patronize àwọn tó gbé advert fún ẹ, gbogbo wọn pátá ló máa fi ọwọ́ wọn gbé ọmọ wọn sí. Wọ́n á mọ sàárè ọmọ wọn. Wọ́n wà nílùú òyìnbó ni o, wọ́n wà Nàìjíríà ni o, wọ́n wà lókè òkun ni o, wọ́n wà lórí ilẹ̀ ni, àbí wọ́n wà lábẹ́lẹ̀, àbí wọ́n wà lórí òfurufú. Gbogbo ìṣẹ̀dá tó ń patronize àwọn tí wọ́n Esabod ń polówó fún, gbogbo wọn ló máa mọ sàárè ọmọ wọn. Àdàbí tí àwọn tó ń gbé ambassador fún Esabod tó bá lè gba nǹkan tẹ́ ẹ̀ ṣe fi polówó ọjà fún wọn. Wọ́n ní mọ̀sí ó lọ polówó London Gistlover. Gbogbo ẹkún ọmọdé, ẹkún àgbà, ẹkún obìnrin, ẹkún ọmọdé, ẹkún ọmọdé, ẹkún àgbà tí àwọn èèyàn ti sun London Gistlover kó parapọ̀ kó wá há lẹ́tà ìbànújẹ́ àìlópin léwọ Múnilọ́lá ṣe àtàlọ́wọ́. Ọmọdé, àgbà, obìnrin, ọkùnrin tí Gistlover tó ti palẹ́kún, gbogbo yín pátápátá tẹ̀ ń gbé ambassador fún Gistlover, ẹ máa ráre kú ni. Gbogbo yín pátápátá torí pé ẹ rí bẹ́ẹ̀ ni ibi ni ẹ wá gbé ambassador lọ́bẹ̀, àbí gbogbo yín tẹ̀ ló ń patronize àwọn tí Esabod ń polówó fún, lọ́kùnrin yín, lóbìnrin yín, lọ́mọdé yín. Bẹ́ẹ̀ ṣe ń patronize àwọn tí Esabod ń polówó fún, bẹ́ẹ̀ ṣe ń patronize àwọn tí Ìyábọ̀ Òjó ń polówó fún, bó sí ọmọ yín lẹ̀ ń patronize, bó sì ìjákulẹ̀ yín lẹ̀ ń patronize, bó sì ìráre yín lẹ̀ ń patronize, bó sì àìsàn tí ò gbóògùn yín lẹ̀ ń patronize. Gbogbo yín pátá tẹ́ ẹ bá ti ń patronize Elizabeth Adéọlá ọba ńlá, tẹ́ ẹ ń rajà lọ́wọ́ ẹ̀, tẹ́ ẹ dẹ̀ rí wà tó ń wù lórí social media. Ṣé Yorùbá nìkan ló wà ní cyberspace? Ẹ lè tajà yín láì bá yé àwọn kan jẹ́. Kí ló dé tó jẹ́ wípé ìbáyé àwọn ẹnìkan jẹ́
ló jẹ èmi lógún? Ṣé Lizzy Anjorin bayé èèyàn jẹ́? Ṣé mo fi òkú Mohbad gba donation? Ṣé mo lọ sílé oníkósí lọ jó? Ṣé mo lọ gbé Liam? Ṣé mo gbé ìyá ẹ̀kan wá máa gbé ní ilé mi? Ṣé mo gbé ẹnu ìṣó kó bá mi parọ́ mọ́yàn? I grew up to be this organically without pulling anybody down. I dance to market my business. Màá tún ṣọrọ̀ ajé. I attend to my customers. Mi ò wá ta gbogbo status mi, gbogbo ohun tí mo jẹ́, mi ò wá fi nìyàn lára. Ẹ má gbàgbé pé Folúkẹ́ Dáramọ́lá àti àwọn other artists wọ́n ń ṣe ambassador fáwọn onílẹ̀ wọn. Ẹ̀ẹ́dẹ̀ lè rí Folúkẹ́ Dáramọ́lá kó máa lọ like and love, kó máa pè síbi tí wọ́n ti ń pa èèyàn. Ẹ lè rí àwọn other artists tó ń ṣe ambassador. Ẹ lọ wo àwọn onítìátà wa, wọ́n ń ṣe ambassador dáadáa. Ẹ lè rí wọn lọ́dọ̀ Esabod, ẹ lè rí wọn lọ́dọ̀ Discover kan lọ máa kọ́mẹ́ǹtì. Gbogbo ìṣẹ̀dá lọ́kùnrin lóbìnrin, ẹ̀yin tẹ́ ló ń gbé ambassador fáwọn tó ń pààyàn, sweet soul lẹ́yìn, ṣé sweet soul lẹ́yìn? Gbogbo ìṣẹ̀dá lọ́kùnrin lóbìnrin lọ́mọdé lágbà tẹ́ ẹ bá ti gbé ambassador fún Fọláṣadé Sàríyù ọmọ Kíkẹ́ lọmọ ọmọ Lálùdé, ẹ ti gbá ambassador fún pósí àwọn ọmọ yín. Ìjákulẹ̀ ọ̀run á gbé okùn ẹ̀mí yín lójijì. Ọwọ́ tẹ́ ẹ fi gbé ambassador fún Fọláṣadé Sàríyù ọmọ Kíkẹ́ lọmọ, ọwọ́ tẹ́ ẹ fi ń rajà, tẹ́ ẹ fi ń ra bra lọ́wọ́ Fọláṣadé Sàríyù ọmọ Kíkẹ́ lọmọ ọmọ Lálùdé, ọwọ́ tẹ́ ẹ fi ń ra nǹkan bẹ́ẹ̀, ẹ máa fi ọwọ́ yẹn gbé àwọn ọmọ yín sìn. Àdàbí tẹ́ ẹ bá lè gbà ohun tí wọ́n ń ṣe tí wọ́n fi ń polówó. Àdàbí tó o bá lè gbà ohun tí wọ́n ń ṣe kọ́ wá lọ máa rajà ń bẹ̀. Tó o bá ti lè gbà, ọkùnrin ní ẹni o, obìnrin ní ẹni o, ọmọdé ní o, àgbà ní o, tó o rajà àbò ló ń gbé ambassador fún gbogbo àwọn tó ń ba yé àwọn èèyàn jẹ́ lórí social media, àbò ló ń patronize wọn, kó o tó jáde láyé ìwọ náà ara rẹ̀ kú tọmọtọmọ ẹ̀. Ṣẹ́rí ìṣẹ̀dá tó wà lábẹ́ D. Williams o, Akeem ọmọ àmọ̀ pé o, a ní gbogbo yín sẹ́tẹ̀ ń gbèjà Ìyábọ̀ Alice Òjó àti gbogbo yín tí Ìyábọ̀ Òjó ń gbèjà lọ́lá àwọn tó ní ilé ayé yìí, lọ́lá èní ní day 5 pẹ̀lú àwọn kọ̀ọ̀kan gbogbo yín lẹ máa ráre jáde láyé láìpẹ́ ọjọ́ yín. Gbogbo yín lẹ máa ráre, tẹ́ ẹ máa tàràkà, tẹ́ ẹ máa ṣòfò ẹ̀mí, tẹ́ ẹ máa ṣòfò ọmọ, tẹ́ ẹ máa ṣòfò iṣẹ́, tẹ́ ẹ máa ṣòfò àlàáfíà, tẹ́ ẹ máa ṣòfò ẹ̀mí gígùn. Alẹ́ ẹ máa yàgbọ̀n níṣẹ́. Gbogbo yín pátápátá tẹ́ ẹ ń ba yé àwọn èèyàn jẹ́, tẹ́ ẹ máa gbé irọ́ wá sórí social media yìí. Àtẹ̀yìn tẹ́ ẹ fún wọn lámbàsẹ́dọ̀, àtẹ̀yìn tẹ́ ẹ lọ ń patronize wọn. Lẹ́yìn tó bá fún wọn lámbàsẹ́dọ̀ tán, ẹ yàgbọ̀n ọmọ, kò sí yọmọ tẹ́lẹ̀ ni, ẹ yàgbọ̀n ọmọ, ẹ yàgbọ̀n ẹ̀mí gígùn, ẹ yàgbọ̀n àlàáfíà, ẹ yàgbọ̀n nǹkan mèremère, ilẹ̀ agbábọ̀dé fún yín. Bẹ́ẹ̀ ṣe ń patronize Fọláṣadé Sàríyù ọmọ Kíkẹ́ lọmọ ọmọ Lálùdé, ilẹ̀ agbábọ̀dé fún yín. Àdàbí tó bá jẹ́ pé òtítọ́ ni Fọláṣadé Sàríyù ọmọ Kíkẹ́ lọmọ ọmọ Lálùdé, àdàbí tó bá jẹ́ pé òtítọ́ ló gbé wá. Ẹ má gbàgbé pé a sọ fún yín lánàá nígbà tẹ́ ẹ̀ ń dáwó, nígbà tí mo di speaker, mo ní gbogbo yín tẹ́ ẹ dáwó fún Fọláṣadé Sàríyù ọmọ Kíkẹ́ lọmọ ọmọ Lálùdé, àdàbí tó bá jẹ́ pé òtítọ́ ló gbé wá. Àmọ́ tó bá jẹ́ pé irọ́ ló gbé wá, mo ní gbogbo yín pátápátá lè máa ráre jáde láyé. Lẹ́yìn ìgbà yẹn la gbọ́ pé ẹgbẹ́ ẹlẹ́yẹ ló gbé lára àwọn ọ̀yá tó jẹ́ major sponsor. Lẹ́yìn ìgbà yẹn la gbọ́ oríṣiríṣiríṣiríṣi àti wá gbèdé padà láwọlé so 2025 yìí tá a fẹ́ mú 2026. Nta àwa renew wà láwa ṣe lọ́dún yìí, renew wà láwa ṣe àti Ògbókirun Kádíjà ọmọ Òsénù. Gbogbo yín pátápátá tẹ́ ẹ gbèjà Ìyábọ̀, tí Ìyábọ̀ Òjó ń gbèjà, tó bá jẹ́ pé lórí òtítọ́ ni ẹ fi, àmọ́ tó bá jẹ́ pé lórí irọ́ ni Ìyábọ̀ Òjó gbé wá, tó jẹ́ pé aburú ni Ìyábọ̀ Òjó ń ṣe, kò sí iye ọmọ tẹ́ ẹ lè bí láyé, ẹ máa yàgùn alẹ́, ẹ máa yàgùn alẹ́. Mo tún fi omi jẹ́ àṣì àtà, ẹkún àdásùn ẹ̀, ẹkún àsọ̀sùn ẹ̀, ẹkún tó ń sun sórí pílò, ẹkún tó ń rìn sùn, ẹkún tó ń lòṣòṣò, gbogbo bó ṣe ń tojú bọlé, bó ṣe ń dààmú kóun lè rọmọ bí. Mo fi ọlá bẹ́ẹ̀ mo fi gégùn fún gbogbo yín, mo fi gégùn fún Àṣìṣì Òsénì, mo fi gégùn fún Ìyábọ̀ Alice Òjó, mo fi gégùn fún gbogbo ọmọ tó tara Ìyábọ̀ Alice Òjó jáde, mo fi gégùn fún Esther Àṣàbí àti gbogbo ọmọ ẹ̀, mo fi gégùn
fún àṣẹ àtàfúrà rẹ̀. Mo fi gégùn fún gbogbo yín tẹ̀ ń gbé ambassador lọ fún Ìyábọ̀ Òjó. Mo fi gégùn fún gbogbo yín tẹ̀ ń gbé ambassador fún ọmọ Ìyábọ̀ Òjó. Mo fi gégùn fún gbogbo yín tẹ̀ ń gbé ambassador fún Esabod. Mo fi gégùn fún gbogbo yín tẹ̀ ń patronize gbogbo àwọn tí olórí burúkú yìí tó ń gbé ambassador fún wọn. Mo fi gégùn fún gbogbo yín. Sórí, mo wá fi omi jí ojú ìyá mi, mo wá fi gégùn fún ìwọ Ìyábọ̀ Alice Òjó. O ò ní ráàánú gbà tọmọtọmọ ẹ̀ o Ìyábọ̀. Ọkùnrin ló fẹ́ ṣe ẹ́ láàánú ni, ọkùnrin ló fẹ́ ṣe àwọn ọmọ ẹ̀ láàánú ni, á fẹ̀mí àwọn ọmọ ẹ̀ dì. Ìyábọ̀ Alice Òjó àdàbí tó bá jẹ́ pé òtítọ́ ló gbé wa. Esabod, Ìyábọ̀ Alice Òjó, gbogbo ìṣẹ̀dá tó wá ń gbé ambassador fún yín, lọ́kùnrin wọn, lóbìnrin wọn, lọ́mọdé wọn, lágbà wọn, àti gbogbo ìṣẹ̀dá tó ń patronize àwọn tó ń gba ambassador fún Ìyábọ̀ Òjó, tó ń gba ambassador fún ọmọ Ìyábọ̀ Òjó, tó ń gba ambassador fún Esabod, tó ń gbé ambassador fún Ẹnu Ìṣó, tó ń gbé ambassador fún Fọláṣadé Sàríù, àti ẹ̀yin tẹ́ ẹ gbé ambassador fún wọn, àtẹ̀yin tẹ́ ẹ ń patronize wọn. Mo fi omijé ìyá mi mo fi gégùn fún yín. Ẹ sun ẹkún tó korò lórí àwọn ọmọ yín. Gbogbo ọmọ yín lè máa mọ sàárè wọn lágbára àwọn tó nílé ayé. Pọ́ àbàlẹ̀ èṣù, pọ́ àbàlẹ̀ èṣù, orígun mẹ́rẹ̀ẹ̀rin àgbáyé kó kan gbogbo yín lára. Pọ́ títọ́ bá balẹ̀ kò kí n padà sẹ́nu mọ́. Eléyìí ti kanlẹ̀. Bí gbogbo yín bá ṣe ń rìn lórí ilẹ̀, lọ́kùnrin yín, lóbìnrin yín, lọ́mọdé yín, lágbà yín, tó bá jẹ́ pé tòótọ́ aburú lẹ wá mọ̀ wá ṣe lórí cyberspace yìí, ọmọlẹ́bí sórí ilẹ̀ ni ẹ̀ ní jèrè ẹ̀, iṣẹ́ lẹ gbélẹ̀ lórí ilẹ̀ ni ẹ̀ ní jèrè ẹ̀. Gbogbo nǹkan tẹ́ ẹ ní tó ń dùn mọ́ yín nínú ní ilé ọ̀gẹ́rẹ́ ló máa bàjẹ́ mọ́ yín lójú. Àdàbí tó bá jẹ́ pé òtítọ́ lè gbé wa. Mo ní lọ́lá mọ̀ pé tó bá ti ń, mo ní lọ́lá àṣàtà tó bá ti ń rìn lórí ilẹ̀, gbogbo ohun tó ń dùn mọ́ ẹ nínú ló máa dìbànújẹ́ fún ẹ lórí ilẹ̀. Látẹ̀mí lọ ilẹ̀ ti gbàbọ̀dé fún ẹ. Àdàbí tó o bá lè gba ohun tó o ṣe fún mi, àdàbí tí ìyá ẹ bá lè gba ohun tó o ṣe fún mi, àdàbí tí Ìyábọ̀ bá lè gba ohun tó ṣe fún mi, àdàbí tí Ìyábọ̀ bá lè gba ohun tó ṣe fáwọn ọmọ mi, àdàbí tọmọ Ìyábọ̀ Òjó bá lè gba ohun tí ìyá ẹ ń ṣe fáwọn ọmọ ọlọ́mọ lókù, àdàbí tẹ́sábọ̀dù bá lè gba ohun tó ń ṣe fún mi, àbí tó ń ṣe fẹ́ bí mi, àbí tó ń ṣe fún àwọn ìṣẹ̀dá tí ò ṣẹ̀ wọn. Àsìkò ti tó, àsìkò lélẹ́yìí. Ọkùnrin ló ń gbèjà yín ni Ìyábọ̀ Alice Òjó, Fọláṣadé Sàríù, ọmọ Kíkẹ́ lọ́mọ, Esther Àṣàbí, Abọ́dẹrìn. Ọkùnrin ló ń gbèjà gbogbo ẹ̀yin pípù yìí, gbogbo ẹ̀yin tẹ́ ẹ̀ ṣàbúrú. Ọkùnrin ló ń gbèjà yín ni ilẹ̀ agbábọ̀dé fún, kò tún ṣe nǹkan kan lórí ilẹ̀ mọ́ tó jẹ́ rere. Obìnrin ló ń gbèjà yín ni ilẹ̀ agbábọ̀dé fún, kò tún ṣe rere lórí ilẹ̀ mọ́. Ọmọdé ni, àgbà ni, obìnrin ni, ọkùnrin ni ló ń gbèjà yín ni ilẹ̀ agbábọ̀dé fún wọn, wọn ò tún ṣe nǹkan kan rere mọ́ lórí ilẹ̀. Gbogbo ìṣẹ̀dá tó wá ń patronize gbogbo àwọn tẹ́sábọ̀dù ń polówó fún, àwọn tí Ìyábọ̀ Òjó ń polówó fún, àwọn tọmọ Ìyábọ̀ Òjó ń polówó fún, àwọn tí Fọláṣadé Sàríù ń polówó fún, gbogbo yín tó ń polówó fún pátá, àtẹ̀yìntẹ́ ló ń patronize àwọn tó ń polówó fún, ẹ̀ tún ṣe nǹkan rere lórí ilẹ̀ mọ́. Àdàbí tẹ́yìn fúnra ara yín bá lè gba ohun tí Ìyábọ̀ Òjó ń ṣe, àdàbí tí gbogbo yín bá lè gba ohun tí Esabod ń ṣe, àdàbí tí gbogbo yín bá gbàdúrà ohun tí Fọláṣadé Sàríù ọmọ Kíkẹ́ lọ́mọ ohun tó wá ṣe fún mi bí òun àti Ìyábọ̀ Òjó, àdàbí tẹ́ bá gbàdúrà ẹ̀ fọmọ yín ká má ti sọ pé ẹ̀ lè gbà, àmọ́ tẹ́ ẹ̀ bá ti lè gbà, tẹ́ ẹ̀ dẹ̀ gbàdúrà rú ẹ̀ fọmọ yín, tẹ́ bá ṣe ń rìn lórí ilẹ̀ ẹ̀ tún ṣe oríire mọ́, ẹ̀ tún ṣe rí mọ́. Aburú tó ń lọ sọ́dọ̀ olókun kó má lọ sọ́dọ̀ olókun mọ́, kó lọ fi ìgbésí ayé àti ibùgbé ilé Ìyábọ̀ Òjó ṣe ibùgbé. Gbogbo aburú tó ń lọ sọ́lọ́sà kó má lọ sọ́là sàmọ́, kó máa tara ṣàṣàṣà, kó máa lọ sínú ilé Ìyábọ̀ Alice Òjó, kó máa lọ sílé Monílọ́lá Àṣìàtà, kó máa lọ sílé Monílọ́lá Àṣìàtà, kó máa lọ sílé Monílọ́lá Àṣìàtà, kó máa lọ sílé Esther Àṣàbí Abọ́dẹrìn, kó máa lọ sílé Esther Àṣàbí Abọ́dẹrìn, kó máa lọ sílé Esther Àṣàbí Abọ́dẹrìn. Ire wájú, ire ẹ̀yìn, ire àárín, ire ọ̀tún, ire òsì, kó wá fi ilé títí wá ṣe ibùgbé torí jẹ́jẹ́ wa la jókòó, kó wá fi kí ire ọ̀tún, ire òsì, ire iwájú, ire àárín, ire èmi, ire ọ̀la, ire ayérayé, ire ọjọ́ tó ti pẹ́, kó bẹ̀rẹ̀ sí ní parapọ̀, kó tara ṣàṣà, kó wá fi ilé mi ṣe ibùgbé, kó fi ilé gbogbo àwọn oníbàárà mi ṣe ibùgbé, kó wá fi ilé gbogbo olólùfẹ́ mi ṣe ibùgbé. Àdàbí tó bá jẹ́ pé àwa la kọ́kọ́ lọ fún wọn, àmọ́ tó bá jẹ́ pé àwa kọ́ la kọ́kọ́ lọ fún wọn, ire iwájú, ire ẹ̀yìn, kó wá ṣe kíni, kó wá jẹ́ títí wa, kí ire wá fi ilé wa ṣe ibùgbé, kẹ́mi gígùn fi ilé wa ṣe ibùgbé, kọ́lá fi ilé wa ṣe ibùgbé, kálàáfíà kó fi ilé wa ṣe ibùgbé. Àwọn ọmọ wa kí wọ́n yàn, kí wọ́n yanjú,
kí wọ́n lálùbáríkà kọ́ lálàáfíà, kí gbogbo nǹkan mèremère tá a bá gbé sílẹ̀ lórí ilẹ̀ kí ilẹ̀ kó dọ́wọ̀ fún wa, kí ilẹ̀ má fi ẹ̀jẹ̀ títí wa wẹ̀, kí ilẹ̀ má gbàbọ̀dé fún wa tó bá ti jẹ́ wípé àwa kọ́ la kọ́kọ́ lò fún wọn. Àmọ́ tó bá jẹ́ pé àwọn náà kọ́kọ́ wá fún wa, orí burúkú tó ń lọ níwájú tó ń lọ lẹ́yìn kó lọ fi ilé Ìyábọ̀ Alice Òjó kó lọ fi ṣe bùgbé. Ikú rèwerèwe, ikú ìráre, ikú ẹ̀sìn, ebi, àkísà, ìbànújẹ́, ìkáwọ́ lórí fẹsẹ̀ jọlẹ̀ tó ń lọ sọ́tún tó ń lọ sósì tó ń lọ sí gúúsù àtàríwá kó parapọ̀ kó lọ fi ilé Ìyábọ̀ Alice Òjó ṣe bùgbé, kó lọ fi ilé àwọn ọmọ ẹ̀ ṣe bùgbé, kó lọ fi ọ̀dọ̀ Fọláṣadé Sàríù ọmọ Kíkẹ́ ọmọ Ọmọlálùdé kó lọ fi ṣe bùgbé, kó lọ fi ọ̀dọ̀ Esther Àṣàbí Abọ́dẹrìn kó lọ fi ṣe bùgbé. Kí gbogbo orí burúkú ayé yìí kó parapọ̀ kó lọ fi ilé gbogbo ìṣẹ̀dá tó ń gbé àmbásẹ́dọ̀ fún Fọláṣadé Sàríù àbí tó ń patronize Fọláṣadé Sàríù, kí gbogbo orí burúkú ayé lọ fi ilé wọn ṣe bùgbé. Kí gbogbo orí burúkú ayé ìbànújẹ́ ayé ìfọwọ́ lórí fẹsẹ̀jọlẹ̀ kó lọ fi ìgbésí ayé gbogbo ẹni tó gbé àmbásẹ́dọ̀ fún Ìyábọ̀ Òjó àtàwọn tó ń patronize wọn kó lọ fi ṣe bùgbé. Gbogbo àwọn tó ń gbé àmbásẹ́dọ̀ fún Ẹsábọ́ọ̀dù àtàwọn tó ń patronize àwọn tẹ́sábọ́ọ̀dù ń polówó fún, kí ìbànújẹ́ ayérayé kó lọ fi ilé gbogbo wọn ṣe bùgbé. Àfẹ́ká lewé fẹ́ náà títọ́ bá balẹ̀ kó tún padà sẹ́nu náà. Orígun mẹ́rẹ̀ẹ̀rin gbogbo àgbáyé èyí tá a wílé ní bó ṣe kanlẹ̀ kílẹ̀ bẹ́ẹ̀ sí ní gbàbọ̀dé fún ìṣẹ̀dá Ìyábọ̀ Alice Òjó ní gbogbo àgbáyé. Ọmọdé ni kó kọ̀yìn sí, obìnrin kó kọ̀yìn sí, àgbàlagbà kó kọ̀yìn sí. Kí ọmọ aráyé má fi ọlà bá ṣe, wọ́n má fowó bá ṣe, kí ẹ̀mí gígùn má bá ṣe, kálàáfíà má bá ṣe mọ́ tọmọtọmọ ẹ̀. Àdàbí tó bá lè gba tó ń ṣe fáwọn ọmọ ọlọ́mọ àdàbí la gbé wá. Títọ́ bá balẹ̀ òkè ń padà sẹ́nu mọ́. Ní orígun mẹ́rẹ̀ẹ̀rin gbogbo àgbáyé, gbogbo orí burúkú, gbogbo ìbànújẹ́, ìkáwọ́ lórí fẹsẹ̀jọlẹ̀ kó máa lọ sí ìṣẹ̀dá gbogbo ọmọ tó tara Esther Àṣàbí Abọ́dẹrìn kó máa lọ sínú ìṣẹ̀dá wọn pẹ̀lú ọmọ ẹ̀, kó máa lọ sí ìṣẹ̀dá gbogbo ìṣẹ̀dá àtọmọ wọn tó gbé advert fún Ẹsábọ́ọ̀dù, tó gbé advert fún Fọlá, tó gbé advert fún Ìyábọ̀, tó ń rajà lọ́wọ́ mọ́nímọ́sì tọmọtọmọ wọn àtàwọn tó ń patronize wọn. Èyí tá wí kárọ̀rọ̀ mọ́ ilé ọ̀gẹ́rẹ́ kò sẹ́ni tó máa dúró sórí ẹ tó máa parọ́ o, orí ọ̀tún orí òsì ó mú títọ́ o, torí wípé nígbà tó ń bọ̀ wá sí àjùlé ayé wọ́n ní kí ló ń lọ ṣe, olóhùn tẹ̀lé kó wá lọ ayé wọ́n ní kí ló ń lọ ṣe, olóhùn lọ wo àgbọ̀dánwò, ó lọ wo ìgbà tó dá, ó nítorí lọ́jọ́ ọ̀kẹ́yìn olọ́dọ̀ ìwọlẹ̀ ni gbogbo wọn máa padà sí, onífúdìí èyí olóhùn gbọ́dọ̀ máa tẹ̀lé wọn kiri, ó nítorí pé ọmọ aráyé olálàbòsí ni wọn, olónírọ́ ni wọn, olálágàbàgebè ni wọn. Láti ìgbà yẹn ni òjìji ti bá dúró sórí ìwọlẹ̀. Tó bá jẹ́ pé òjìji tó dúró sórí ìwọlẹ̀, òjìji yẹn ló jíṣẹ́ òtítọ́ fún ìwọlẹ̀. Má ṣàìwá gba àdúrà tá a gbà yìí, má ṣàìwá gba ègún yìí, kó o dẹ̀ mú lọ sílé àṣẹ ní wàràṣẹṣà lórí àwọn tó gbé àmbásẹ́dọ̀ fún Ẹsábọ́ọ̀dù, fún Ìyábọ̀ Òjó, fún Fọlá, lórí àwọn tó ń patronize Àṣìátà, lórí àwọn tó ń patronize gbogbo àwọn ẹni bíi ilé ọ̀gẹ́rẹ́. Ó mọ òtítọ́ o, kó wá fi òtítọ́ kó o bẹ̀ sí ní ṣe kíni, kó o bẹ̀ sí ní fi dájọ́ ní kíákíá. Tó o bá da inú ayé á dùn, ayé á mọ̀ òótọ́, ayé ò ní yé ṣèkà lórí ìwọlẹ̀ mọ́. Àṣìṣe Òsénì dájọ́ fún ní kíákíá ní gbogbo tó bá ti ń tẹ̀lẹ̀ ìwọlẹ̀. O ò gbọ́dọ̀ gba Ẹsábọ́ọ̀dù láyè kó ṣoríire mọ́ lórí ẹ̀ o ò gbọ́dọ̀ gba Ìyábọ̀ Òjó àtàwọn ọmọ ẹ̀ láyè, o ò gbọ́dọ̀ gba Ìyábọ̀ Òjó àtọmọ ọmọ ẹ̀ láyè lórí ìwọlẹ̀ láti ṣoríire. O ò gbọ́dọ̀ gba gbogbo ìṣẹ̀dá tó gbé àmbásẹ́dọ̀ fún Ìyábọ̀, o ò gbọ́dọ̀ gba wọn láyè kó ṣoríire mọ́ lórí ìwọlẹ̀. Gbogbo àwọn tó ń patronize àwọn tí Ìyábọ̀ Òjó ń ṣàmbásẹ́dọ̀ fún, gbogbo àwọn tó ń patronize àwọn tẹ́sábọ́ọ̀dù ń ṣàmbásẹ́dọ̀ fún, ìwọ ilé ò gbọ́dọ̀ gba wọn láyè kó ṣoríire lórí ìwọlẹ̀. Jálajàlá báyìí ni tèwé ọ̀gẹ̀dẹ̀, jálajàlá ni tàkísà wèrè, jálajàlá ni kí Ìyábọ̀ Òjó Alice bá kú, jálajàlá ni kẹ́sábọ́ọ̀dù bá kú tọmọtọmọ ẹ̀, jálajàlá ni kí Ìyábọ̀ Òjó bá kú tọmọtọmọ ẹ̀. Gbogbo ìṣẹ̀dá tó wá ń gbèjà Ìyábọ̀ Òjó àti tí Ìyábọ̀ Òjó ń gbèjà ìwọlẹ̀, gbogbo wọn ò gbọdọ̀ dó sórí ìwọ ilẹ̀ ọtún gbèrè ṣe mọ́. Àdàbí tó bá jẹ́ pé òtítọ́ náà gbé wá, àmọ́ tó bá jẹ́ pé irọ́ náà gbé wá, ìwọlẹ̀ ò gbọdọ̀ gbà wọ́n láyè wọ́n ṣe kan lè mọ́ lórí ẹ̀. Tó bá tiẹ̀ kí wọ́n kú oríire lénìí, kọ́ bọ́ bàtà ọ̀fọ̀ sí wọn lẹ́nu ọ̀nà lọ́jọ́ kejì lẹ́sẹ̀kẹsẹ̀. Má tiẹ̀ jẹ́ kọ́ kí wọ́n kú oríire rárá. Lọ́kùnrin wọn, lóbìnrin wọn, lọ́mọdé wọn, ilẹ̀ má gbàgbé ọ̀rọ̀ tájọ sọ o, má gbàgbé gbogbo ìṣẹ̀dá tó bá ti ń gbé àmbásẹ́dọ̀ fún Ìyábọ̀ Alice Òjó, tó ń gbé àmbásẹ́dọ̀ fún Fọláṣadé Sàríù, tó ń gbé àmbásẹ́dọ̀ fún Ẹsábọ́ọ̀dù, tó ń rajà lọ́wọ́ mọ́nímọ́sì
tó ń rajà lọ́wọ́ Elizabeth Adéọbánlá àbí tó ń lọ ń yá Elizabeth Adéọbánlá tó ń já lówó àbí wọ́n patronize ẹ̀ ìwọ ilẹ̀ wá gbàbọ̀dé fún gbogbo wọn tọmọtọmọ wọn. Àdàbí la gbé wá láàrin, àdàbí òun la gbé wá, àdàbí ni o, àdàbí la gbé wá láàrin. Aṣọ tèmi o, tèmi ní day 5 ìwọ ilẹ̀ ọ̀gẹ́rẹ́ mo wá bẹ́ẹ̀ ni ru ọlá pé àwa kọ́ la kọ́kọ́ lọ fún wọn, dọ́wọ̀ fún wa o, gbèsè fún wa o, jẹ́ ká rí tiwa ṣe o, jẹ́ ká rí tajé ṣe o, jẹ́ ká ṣoríire lórí ẹ o. Ìwọ ilẹ̀ ọ̀gẹ́rẹ́ rọlá wípé mi ò ní kí òkú tó ti tọ́wò kó jáde o nítorí kí n lè tọrọ bára o. Èmi ń pe àwọn èèyàn kan wá ṣoríire lórí ìwọ ilẹ̀ ni o, èmi ń pe àwọn èèyàn kan wá tún ìwọ ilẹ̀ ṣe ni o. Mi ò dẹ̀ kí n lọ báyàn jẹ́jẹ́ mi máa ń jókòó wá ru ọlá ilẹ̀ ọ̀gẹ́rẹ́. Ilé la gbé kalẹ̀ lórí ẹni, jẹ́ ká kọ́ tán, jẹ́ ká fẹ̀mí gígùn gbénú ẹ̀, jẹ́ ká fàlàáfíà gbénú ẹ̀, àtèmi àtàwọn customers mi. Ìwọ ilẹ̀ wá ṣe rere fún wa, wá gbé ẹsẹ̀ wa lọ síbi tá a ti máa ṣoríire, gbé ẹsẹ̀ wa lọ síbi tí àwọn aláàánú wa wà, gbé ẹsẹ̀ àwọn aláàánú wa kò gbókùn wa. Ilẹ̀ mo bẹ̀bẹ̀ ni o, afẹ́fẹ́ ìwọ ló fẹ́ káàkiri gbogbo àgbáyé. Rọlá pé jẹ́jẹ́ wa la jókòó lọ fún wọn bó o ṣe ń fẹ́ lẹ́nu, wá fẹ́ olóore pàdé mi, fẹ́ olóore pàdé àwọn customers mi, fẹ́ olóore pàdé gbogbo àwọn ọmọ wa nítorí wípé àwọn akọlà kọ́kọ́ lọ fún wọn. Àṣẹ ó dọ̀sán, ó dọ̀sán, ẹ jẹ́ ká lọ ṣe mrs greetings. Ọ̀la ní day 6, ọ̀túnla ní day 7. Ojú abẹ Kádíjà tó sé ni ẹ má wọrí gbogbo ẹ ń lọ líìsì orúkọ gbogbo wọn wà lẹ àti gbogbo wọn àtọmọ wọn. Àdàbí ni it's high time. Stop killing people to make yourself good or to sell your market. Stop killing people. It's going to be aura for aura. Àdàbí ni kẹ́yìn náà gbé wá, àdàbí ni kẹ́ gbé wá. Tẹ́ bá ti gbá àdàbí wá ẹ ti free. Àdàbí ni kẹ́ gbé wá, kẹ́ sọ pé àdàbí tó bá jẹ́ pé òtítọ́ lẹ̀ ń tẹ̀lé lẹ́yìn Ìyábọ̀ Òjó. Ẹ̀yin náà ẹ jáde kẹ́ wá padà bí pé àdàbí tó ẹ̀kọ́ òtítọ́ lẹ̀ ń tẹ̀lé pẹ̀lú Ìyábọ̀ Òjó, àdàbí lẹ̀ ń tẹ̀lé pẹ̀lú Fọláṣadé Sàríù, àdàbí lẹ̀ ń tẹ̀lé pẹ̀lú Alice Ojo, àdàbí lẹ̀ ń tẹ̀lé pẹ̀lú Esabod. Ẹ jáde kẹ́ sọ bẹ́ẹ̀, ẹ jáde kẹ́ sọ bẹ́ẹ̀. Nigerians, save Liam from Ìyábọ̀ Òjó and her daughter and her children. Save Liam. Tẹ́ bá wo comment section àtìgbà tí mo ti rèsì kéèsì yẹn látànà, ẹ rí wípé Ìyábọ̀ Alice Ojo ó ń fi ọmọ Mohbad gba donation. Ẹ save Liam. Mo bẹ̀ yín gbogbo ẹ̀yin abiyamọ, save Liam from Ìyábọ̀ Òjó. Save Liam from Ìyábọ̀ Òjó. Ìyábọ̀ Òjó is purposely posting Liam for donation and to obstruct justice. The more she posts Liam, the more lẹ ṣe ní ronú ọ̀rọ̀ ikú Mohbad lọ sọ́dọ̀ Ìyábọ̀ Òjó. So guys, we beg you, abẹ̀yìn, save Liam from Ìyábọ̀ Òjó and her children. Mo tún on TikTok, ẹ fi wọ́n sílẹ̀, ẹ má worry.